Baba Ìjẹ̀ṣà. Baba condition, Baba condition, Baba condition, Baba Ìjẹ̀ṣà. No condition is permanent, no condition is permanent. No condition is permanent. No condition is permanent. Ẹ wo Baba Ìjẹ̀ṣà tó di Baba condition. Àìgbà kádàrá Baba condition. Ǹjẹ́ kò ní gbà kó dúró? Ǹjẹ́ kò ní gbà kó dúró? Ẹ pẹ̀lẹ́ bàbá òyìnbó. Ẹ kú dìde. Ìṣẹ̀lẹ̀ ẹjọ́ ká tó máa bá gbogbo ọ̀rọ̀ lọ. Láìkí àdúrà púpọ̀. Kristẹni nìyí. Àjọra wa náà gbàgbọ́ nínú Ọlọ́run. Do something new in my life. 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 Oh Lord, do something new. Àbóyìnbó. Ẹ parí. Kí ló dé tẹ̀ ń sún àga? Kí ló dé tẹ̀ yẹ́yìn sí mi? Mo fẹ́ di juga ń gbẹ̀ gbàdúrà yìí. Mo gbọ́ kẹrẹkẹrẹ mọ̀ gbọ́. Ẹ̀dẹ̀ ń pọnú síbí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ̀yin gbàdúrà ni. Mo ń gbàdúrà. Ẹ kí ló wá dé? Àdúrà ò bára mu ni. Mi ò dẹ̀ irú àdúrà ẹ̀ mi ò. Ẹ̀yin ò ní kẹ́ wá kẹ́yìn sí mi. Èmi yìí ṣe rí kéèyàn máa kọ bí ọ̀rọ̀ tí wọ́n bá sọ ní ṣọ́ọ̀ṣì kéèyàn máa ṣe feasibility study tiẹ̀ dípìlẹ̀ èmi láìkẹ́. Kí ni tún mo ní tẹ́kọ̀ọ́ ẹ̀? Mo fẹ́ kí Olódùmarè ṣe nǹkan tuntun ní ọ̀nà ọ̀sẹ̀ yìí fún mi gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí pẹ̀lú yín máa jọ sọ. Ẹni do something new in your life. Sẹ́rí gbogbo èyí tẹ̀ bá ti ń lọ ṣọ́ọ̀ṣì láàbọ̀ báyìí tẹ̀ bá gbórin léré fi àbí bólórin bá ń kọ́ tẹ̀ ra kásẹ̀tì tẹ̀ kọjá gbogbo ẹ̀ náà lẹ́wàá mú kankan bíi kínní. Ẹbí ò ń dá orú àdúrà ẹ̀. Ṣé bẹ́ẹ̀ ilẹ̀ ní ilé yìí? Bẹ́ẹ̀ni mi ni mo gẹ́ẹ̀tì. Tí ẹ bá gbé ilé ìta ara something new ni. Olúwa ò ní jẹ́. Ẹ fẹ́ ẹ dédé dín gbàgbàgbà dín lókun lẹ́sẹ̀ nísìnyí kí á lórí ẹ̀yìn ó yá ní Yaba Pósì ẹ ṣàdá something new ni ẹ fẹ́ rẹ̀. Mi ò fẹ́ yẹ. Ẹ lu ẹ̀wọ̀n rí. Ẹ bá lu ẹ̀wọ̀n ní òní do something new gbọ́ ilé àdúgbò pẹ̀lú ẹ̀wọ̀n rí. Wọ́n lè ṣẹlẹ̀ Ifá ò ní jẹ́. Wọn kì í kọ do something new ètò ọba tí ìṣẹ̀lẹ̀ séèyàn rí ní dáadáa àti burúkú ni new Ọlọ́run ló sì méjì ó ṣẹlẹ̀ ẹ̀rọ tó jẹ́ kẹ́ ẹ máa sọ máa tún kọ́kọ́ mi o. Do something good in my life. Oh Lord. Torí rere kì í pọ̀ jù. Ẹ bá mi gbé. Something good. Ẹ̀dùn ẹ̀ máa jẹ́ kí ariwo yín bo tèmi. Ṣébí mi mo dórí rẹ̀, ṣébí mi mo dórí rẹ̀. Do something good in my life. Oh Lord. Something good in my life. Something good in my life. Do something good in my life. Oh Lord, oh Lord, oh Lord. Amen. Hello, baba. Ara rẹ̀ náà sárọ̀ra something new lẹ́ ń fà yìí o kí ṣe something good wẹ́ rọra o. Orí ọ̀fẹ́ Jésù Kristo Olúwa wa. Amen. Mo dá abẹ́yẹ níbi ẹ̀ bá wa ṣe o. Ágímẹ́ǹtì máa jẹ́ ó ṣẹlẹ̀ ní tó máa jẹ́ kí alágbàṣe kó máa wo irùngbọ̀n ẹni tó gbóko fún bíi pé bóyá kinní kan lòun ẹlòmíì tí ó kọ́lé jẹ́ wípé bóyá ọkọ̀ pé náà ni Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa. Èmi ni mo nílé mo dẹ̀ pé kẹ́ẹ̀tì kà ní èmi náà lò lórí gbogbo nǹkan ìdààmú tá a fi lè máa wojú ara wa tọmọdé á máa wo ìpéjú àgbà kò dá orí burúkú ni má jẹ́ ó ṣẹlẹ̀ Jésù bẹ́ẹ̀ ni kó rí ó ti rí bẹ́ẹ̀ láàrí in Jesus Christ I pray. Àmín lórúkọ Jésù. Ẹgbẹ̀lẹ́ àbúrò ìbò. Màdúrà gbà. Torí mo jẹ́ Kristẹni. Ẹ relate máwọn tó ń ṣẹ̀sìn gan-an.
lábáyọ wọ mistake àkọ́kọ́ yẹn gbàdúrà tẹ gbà ó fẹ́ fọ yín ẹ̀rọ kò tọ́jú ara yín irọ́ ẹ̀mí ni o. etí alágbàro fi máa rí ẹni tó gbóko fún pé àdúrà yẹn lè dá kọ́mọ́sì àgírímẹ́ǹtì ẹ̀mí ni ẹ̀mí tó dẹ̀ ń darí yẹn náà. náà bàbá òyìnbó ẹjọ́ ẹ má bínú ṣé ẹni tí mo fẹ́ bí yín mo ṣe ń gbàdúrà ní àfihàn mi ẹjọ́ torí àwọn ìyàtọ̀ kan wà tí mo ti lẹ́gbàá ti dé bí ká máa pariwo sọ̀rọ̀ bí ká máa sara gírì mi ò mọ bí tí irú àwọn kan yẹn ti wá ẹ̀dẹ̀ ní bínú torí irú ìṣesí tí mo rí bàtẹ́ ti dé ó yàtọ̀ sáwọn nǹkan kan ẹjọ́ ẹ má bínú o ṣé ìbéèrè ò lè dìjà. àti gbà má dùn á èmi kò máa fẹ̀mí darí ìbínú. ṣé ààfin ni yín ni àbẹ́ ẹ bóra àbí fúlàní torí pé ẹ kì í sòyìnbó torí mo dá òyìnbó mọ ẹ tí ẹ ń sòyìnbó torí ara yín tí mò ń wò ẹ tó fi bàtàbàtà dẹ ojú yín ò kò imú especially kò jọ tòyìnbó ẹ jọ̀ọ́ o ẹ jọ̀ọ́ sí ìbéèrè òdìjà so ojú yín yẹn ò jẹ́ kí ẹ jọ̀ọ́ kò jọ tòyìnbó. ẹ ṣe Ọlọ́run máa ràn yín lọ́wọ́ ẹ máa àgbékalẹ̀ ọ̀rọ̀ púpọ̀. mo ti kọ́ mo ti ṣe kìíní tísàrí. alágbà mo ti kọ́ wọn ní skul dáadáa. 67 ni mò ń bá lọ yìí. báyìí abájọ bí ọjọ́ yẹn bá dẹ̀ ṣe é rí náà lọ́rọ̀ ẹnu rí ó rí lára rí ó mọ̀ ọ́ rí. ẹ ti gbà á. ẹni ìjọ èèbó pé bí n bá tiẹ̀ fẹ́ rí bí èèbó imú mi gbọ́dọ̀ wọ́n ṣe é. bẹ́ẹ̀ni kùn díẹ̀ ara ló sì rí bàtàbàtà ìran àfẹ́ni rí bàtàbàtà mi ò bóra gbogbo ń tẹ́ ẹ sọ náà ọ̀rọ̀ ni ẹ̀dẹ́ èbó mọ̀ ẹ̀ tíráàbù kẹ́ ìyàtọ̀ ní mbẹ́ láàrin èmi ni pé yín èbó kẹ́ yí jẹra ẹ̀mí èbó ẹ̀rí èbó rí nígbà tí mo rí eyín tó mú ọkọ̀ lù kan lọ́wọ́ gúdúgúdú mọ gúdúgúdú eyín kóbó bíi eyín jóná wọn ni àbáyọ ti dàgbà o àti pé adìẹ ti délé ayé pé orí rẹ̀ ni ò tóbi dí eyín yín jóná báyìí ọ̀rọ̀ gidi ni ó mọ. ẹjọ́ bàbá òyìnbó àwọn nǹkan kan wà tí ó máa ń dùn mọ́ mi àwọn nǹkan kan wà tó jẹ́ kó máa wú mi lórí ó máa jẹ́ kí n sunkún ni àtìgbà tí mo ti sọ̀rọ̀ lé ní ǹjẹ́ ẹ̀rí traces èébúrú tí mo sọ tẹ́ wá sọ fún mi wípé eyín mi jóná eyín dà eyín wọ́ tí a mọ̀ pé ebu ara ni èyí tí mo dẹ̀ hẹ́ẹ̀tì jù láyé kódà mo lè fi ìbọn tí ò ní ọ̀tá nínú pààyàn nítorí ẹ̀ dádì mi ni mo fẹ́ yíyí jọ ẹwà páńkò tó ń kọ́sẹ́ lọ́wọ́ mi ọdún kẹsàn-án tó ti wà ń bìrè nígbà tó bá kọ́kọ́ mú wà mí eyín ló kọ́kọ́ jóná eyín mi ṣe rí i a rò pé kí o pé bẹ́ẹ̀ àbùsùn kan tó wù mí náà ni àbíjọ ni. agbára owó wa ká ń tẹ́yìn yín rí i o olóde tẹ́ ẹ lè gbé yín lọ ìmọ̀ràn ní gẹ́gẹ́ mo jẹjẹ́ ká ń tẹ kálé yín Ọlọ́run lè tún gbé kí n mọ kánsẹ́lì yín náà. mo kí gbogbo ẹ̀yin tí Ọlọ́run gbà fún tí ẹ dìsáìdì pé tèmi lè máa ṣe Olódùmarè ò ní fi yín sílẹ̀ ṣe rí ìdí tí mo fi gẹ́ẹ̀tì yín bí eléyìí ni pé mo ní pírọ́blẹ̀mù nílé owó ti wà lọ́wọ́ mi no doubt about that ṣùgbọ́n ìyàwó tí mo fẹ́ mo ní pírọ́blẹ̀mù pẹ̀lú ẹ̀ kò mara mú kò mọ oúnjẹ ṣe ìjà pọ̀ jù láńlọ́ọ̀dù bíi 9 ládùúgbò ló ti kán lẹ́yìn ilé bíi 4 ni mo kọ́ tí Ọlọ́run ṣe fún mi lọ́wọ́ yàrá mi fẹ́ kẹ́ ẹ wà dáadáa torí mọ̀ kọ́ wọ́n dáadáa lẹ́yìn máa jẹ́ ọkàn mi ní ifá ti jẹ́ kí n mọ̀. ìdóná gbogbo ìtọ́ sọ́dọ̀ ìgbéyàwó kan ẹ̀dá kan lèyàn fẹ́ náà ìgbéyàwó bá sọ́ra wọn mọ̀ ká fún náà ni èwo ń tiẹ̀ náà méjèèjì ṣé ó mú ìkan kó fi kan sí èmi náà kẹ́ntẹ́ mo bá ń gírí sí àyà mi. jọ̀ọ́ bàbá Saheed inú mi ò dáa adẹ̀ tí ń bọ̀ ti pẹ́ àwọn méjèèjì tó rí ifálógẹ́ẹ̀tì wọn fún mi ẹ mà rí nǹkan bí eléyìí ẹ̀yọ́ mi má bínú o àgbéréwùnà kí àásà àwọ̀bọ bí wọn ti mí ṣe láyé náà ó wèrò ọ̀run ìwọ ò tẹ̀ lọ́rọ̀ bìrìtìkó nìyẹn tó o bá tẹ̀ lọ́rọ̀ bìrìtìkó wàá mọ̀ pé bìrìtìkó sọ wípé annoyance is the beautiful of 2 faces kò yé ẹni nǹkan ẹni kì í di méjì kí ni ó bí ni ìfálógẹ́ẹ̀tì wọn fún mi. eléyìí tí ń fọwọ́ pa mí dẹ́nbíládà lọ tí ń bá mi ṣeré. kò jẹ́ ṣe bẹ́ẹ̀ ifá ò ní jẹ́ sẹ́rẹ́jọ bí ẹ̀bọ̀ra tó máa ń fi style gun iná lẹ́sìn kò lè jẹ́ kó ṣe irú yẹn sí ẹ àfi tó bá ń ṣe sí mi tí wọ́n ń jí lò ń bẹ̀. ọmọ mi lójú mi. mi ò wọ ẹ àwọn ọmọ ìyàwó fa ni wọn. ẹdún hello tani ẹ tani bàbá òyìnbó yèsẹ jẹ bẹ́ẹ̀ ṣé Obama no mi ò mẹ́ta pè bẹ́ẹ̀
tó bá jẹ́ pé àfin ló ń bá mi sọ̀rọ̀ mo fẹ́ kó stop ẹ̀ if na player if it is player mi ò fẹ́ gbọ́rọ̀ ẹ mọ́ kí ló dé kí ni mo ṣe fún ẹ gbogbo logistic tó ń lò fún mi gbẹ́nu burúkú gbẹ́ gbogbo ẹnu burúkú sọ̀hún ìwọ máa fi 3,000 kọ́ 300,000 fún mi olóòrìnà jọ̀ọ́ ìwà ni kí n má ba ẹ̀ sí mọ́ mo ní mi ò no. The number you are calling is not available. Please try again. Ẹ ṣe. Olórí burúkú ni wọ́n sórí ńgbà fi wọ́n bá ṣàbòsí wọ́n làwọn ò ríran àṣà. Ìjọ ọ̀kadà ti ń palẹ̀ èèyàn mọ́lẹ́kọ̀ọ́ ọ̀kadà ọ̀pọ̀ àfẹ́ lójú lórí. Wọ́n gbọ́n gan. Bí wọ́n ti ní wọn ò ríran àṣà tó pé ọ̀kadà báyìí báyìí gbà àfẹ́ lọ́gbà ìrọ̀. Ó ti fàyè mi jẹ́ tó. Bàbá kí ló tẹ̀ fún wa yín ní problem báyìí? Ẹ wò mo ní ọ̀nkò kan tó ṣe kí á ti gbà àwọn eléyìí ka ìwé wọ́n tún fọpọlọ ṣiṣẹ́ tí ẹ bá má yìí. mo lè torí rẹ̀ méjèèjì síra yín náà. Ayé àjọ òní tiẹ̀ ó rí rí kan gbèsònù bí ó ṣe bí ọmọ tá a bá ti parí ìyàwó tá a fẹ́ ṣe ó máa mú wá olóò máa wà lórí gbogbo property mi kò sí problem. ẹ ní problem. owó ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa ọdún bẹ́ẹ̀ wọ́n ṣàṣẹ lẹ́ẹ̀kejì kílẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n ṣàṣẹ lẹ́kọ̀ọ́ wọ́n gba fóònù lọ́wọ́ ẹ̀ wọ́n gba ago wọ́n gba ṣéènì wọ́n tún lù bọ́lẹ̀ mọ̀jẹ̀kẹ́ nìkan ó mú boyfriend wà bọ̀ kó pè ní kàtìkàbọ̀ ẹ̀yàn fún òun fún ọ ọgbà ọ̀pá ni o gbígbà pagidi bóbìnrin bá ti mọ́ kọ ìyá àyàn ó ṣe wedding o wọn ò bí ọ̀rẹ́ pé ìmọ̀ bó ṣe mọ̀ wá wù obìnrin oríṣi méjì ló wà take me to mama èyí ò ní tọ́ fẹ́fẹ́ lé take me to bed pay me ìlànà àmọ́ tí wọ́n ń ta ní ìsinyìí ṣe mẹ́ẹ̀kọ́bìnrin kan gbá ń pa wèrè wọ́n ti sọ́ọ̀sì tí kò jẹ́ o ti gbọ́ bẹ̀ náà nù. Bàbá kí ni problem yìí náà tí bá mọ̀ pé ìmọ̀ràn sọ gan kí ló tẹ̀ lọ sí AIT kí ló máa ṣe Newcastle kí ló máa mú sí àbẹ̀ tí orí yẹn bá pa àbí tí yẹn bá pa lórí kò ní kí yẹn má mọ̀ràn sọ. kí ló dé pé ẹnu tí yín máa ń jábọ́ ṣé ìlè máa mọ títẹ̀ mi ló dà pé sẹ́ọ̀tẹ̀lẹ̀ ló ẹ fẹ́ tẹ́ àbí ojú yín tó dúdú bí ojú nà. ìrọ̀ ohun tó sọ yẹn níwèé ló ti wò ó torí pé wọ́n respect ara ẹ no tó bá jẹ́ pé o respect ara ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tèmi tó sọrí bíi sàré ajá o ní máa sọrú ọ̀rọ̀ yẹn sáwọn wifes tí mo ní. ẹ jọjọjọjọ ní rẹ Nana Amure ṣé torí wọn sọ̀rọ̀ àti ẹ̀ka tó wọn máa rí. má bá ìyàwó mi sọ̀rọ̀ ẹni hàn. sọ́dọ̀ akẹ́lẹ́ yọ̀ sọ̀rọ̀ sí mi bó ti sọ̀rọ̀. jọ̀gbọ́n ń sọ ọ́ ìjọ. ọ̀yà dúdú máa sùúrù ti dé ọmọ jọdọ̀rà ti dé sákọ́mọ́lá yìí ti dé ọ̀yà dúdú máa sùúrù ẹ jẹ́ ká dúpẹ́ pé gbogbo ohun tó rùn ti tán scammer wash owó tètú làgbólé fújì wọ́n ń gúdà wọ́n ti wà tipẹ́tipẹ́ náà bí ìtòdè mọ́tàgbà mọ́lẹ̀ àwọ̀ ìjọyà o arábàmbíyàwó ìfọ̀kànbalẹ̀ ẹ̀yin bá mi kò sógun wọn ọmọ kò sọ́tẹ̀ mọ́ wo gbogbo fuman one love keep us together o gbogbo fuman one love keep us together o one love keep us together keep us together o. jọ dúdú tí o sì bá rẹ àbá àgbàlagbà. ti Pàṣónì ọmọ ìyàwó àlàájá ìjayà fújì ṣé o make sure pé wọ́n ti parí ìjà yẹn ẹni kò sì jà wọ́n láàrin wọn. kò sọ tẹ́ wọn. ti dádì wọn rè. bàbá ọba Barrister. Traile. Kébé Nkwara méjì ní kó fún tó wọn lólógùn. ènìyàn kan burú Wàsíù Àyìndé. bàjẹ́ ẹsẹ̀ tù ẹ̀ fún. ni mo fi ní máa ṣọmọgán tó bá yàrá kéṣì sọ̀wọ́ mi máa ṣọmọ fún bàbá mi máa ṣọmọ fún Wàngúdà máa ṣọmọ fún Bàjẹ́ni máa ṣọmọ fún Wàngúdà máa ṣọmọ báwọn bàdí tèmi mẹ́ta koríko dúdú mọ́ sùúrù ọmọ náà yìí kò ọmọ jẹ́ dọ̀là ọmọ náà yìí kò ó yàwó sẹ́ńtà koríko aṣọ pa lórí ẹ̀wọ̀ front parí ẹ̀wọ̀ sẹ́ńtà parí ẹ̀wọ̀ backyard parí ọmọ pa síbẹ̀ o àwọn tají ìrèbí ọmọ ń bọ̀ ní igun igun ti pa lórí ọmọ ń bọ̀ ní igun ẹ̀wọ̀ sẹ́ńtà koríko àníkò ní bàjẹ́ o àṣẹmọ̀ngúdà pa lórí ẹ̀wọ̀ bó ṣe pa lórí sẹ́ńtà koríko àṣẹmọ̀ngúdà o. ọmọ ìkórè bó ṣe wà yẹn àwọn èèyàn ti ń wá kiri àwọn promoter. ayé oníròyìn dá àwọn yóò lè fẹ́ ní star ọlọ́run tó wá fún lẹ́bùn ká máa kìyàn kò rí èèyàn ọmọ òkú. bẹ́ẹ̀ni orúkọ márùn ló fi kí èmi nìkan. oníbújì gidi ni. sẹ́ńtà koríko. front parí. front parí. backyard parí. backyard parí. center parí. center parí àbí. igun parí. igun parí. o ní fẹ́ lórúkọ. wúbọ̀ ní igun. wúbọ̀ ní igun. ìyá rẹ̀ ni. wúbọ̀ ní igun. ìyá rẹ̀ ni. ẹ̀hún ò lè mọ. ìyá rẹ̀ ni kòkó mọ̀ pé kúlò ń bí ni. kòkó mọ̀ ìparí kòkó.
pẹ̀lẹ́ sọ wá rí orin níbi tí orin dé lónìí àná máa sùn pẹ̀lú olórin gan. bẹ́ẹ̀ tí ìnáwó jẹ́ nǹkan orin kan fún ọkọ̀ kọ́ síta kẹ́kẹ́ rí tuntun. sẹ́mẹ́dẹ́ èmi ni wọ́n kọ́ ní kò èmi ni tata kọ́ ní èmi ni tata parí. ọkú bí ọwọ́ kọ́ ìgò tìrìtìrì ó dẹ̀ ni wọ́n kọ́ ṣe yẹ ni. òun dáàdì mi fi pa àyìnlá o mo kàn ní kí n máa pa. ọ̀fẹ́ fọ́ tó bò mí àbí. ògùn rẹ̀ máa bá gbogbo nǹkan jẹ́. sọ́kọ̀ kí tó bá fọ́gùn mọ́ yẹn lórí wọ́n dìdí ti mẹ́mórì rẹ̀ nu. sọ́ba mẹ́mórì káàdì mi dẹ́. mẹ́mórì tẹ́lẹ̀ gbogbo nǹkan yín náà dandan yẹn ò ní mẹ́mórì ẹ jẹ́ kí parí ẹ̀ kójú ìyá mi súra kójú ẹ̀ wálẹ̀. no problem. àfi sílẹ̀. wájà tó níyẹn ni má fọ́ tó bò mí. aṣọ kan Alábí Pasuma ń lọ ní gbọ́rọ́ àṣà tuntun tó ń dà ní Alábí Òjìbá báwọn tèmi Alábí làbàkà bá fẹ́ bára wọn sọ̀rọ̀ Alábí àbọ̀ bá ṣẹra wọn bí kan bá ṣe kéjì Alábí o a máa wà fún ni wọ́n ní pẹ́ o ọmọ máa ń jó ojú ayé o ayé tó ń sọ kúnlẹ̀ ọwọ́ ẹ̀ Alábí o ọmọ gbòòrò náà ń pẹ́ bẹ́ẹ̀ kúnlẹ̀ o ọmọ Ìgbò náà ń pẹ́ bẹ́ẹ̀ Alábí animájó ojú ayé o má sojú ayé di bọ́gà kúnlẹ̀ o kì í ṣe miss pine o láfàáńgà o kì í ṣe fish o. ẹ káàbọ̀ ẹ kú ìjókòó ẹ lọ jókòó ẹjọ́ mo tọrọ ẹ lọ jókòó. ẹ ìmọ̀ kí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ wà níbí o ṣẹ̀fà ọjọ́kòó. kí lè bá jókòó ikọ́ ojú rẹ̀ rí i. ẹjọ́ jáde gbogbo ẹ̀yin tí ẹ fi sá ìjókòó síbí lóòótọ́ àgbàlagbà aláàlọ́ọ̀dù tó kọ́ nítorí ẹ̀dẹ̀ pé láwà bá a ṣe wà níbí mo fẹ́ jó lọ́tọ̀ pẹ̀lú àwọn ènìyàn wọ̀nyí kẹ́nìbọ̀dì máa náwó ẹni máa náwó tó lápá ẹjọ́ mo fẹ́ jó ni ẹ ṣe gan bàbá wa ẹ gbé ìdílé sókè. ẹni tí kájọ gbé lókè ẹ̀dí tu màá mi ṣe ti báyìí lọ́wọ́ báyìí ẹ lọ jókòó náà màá mi kẹ́nìbọ̀dì kí ká lọ sórí àga wa báyìí lọ́wọ́ báyìí ẹ bá fún látẹ̀wọ́ lọ́wọ́ báyìí ìdí táyé pé síbí báyìí ni àwọn bàbá wa láńlọ́ọ̀dù wa kọ ọ̀rọ̀ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tó pè ní gọ́ọ̀fù ẹ bá mi gbé ilé pé ẹni wọn lè sọyìn lè kó gbàjọ fún bàbá náà. ẹ kú ìjókòó gbogbo ẹ̀yin èèyàn o èmi ni mo ṣe gbogbo arrangement fún bàbá Afọbajẹ lórí onílẹ̀kùn méjì tí wọ́n rà la ṣe pé àpéjọ yìí kí gbogbo wa lè wá bá wọn ṣàjọyọ̀ gọ́ọ̀fù onílẹ̀kùn méjì yìí ni ọ̀wọ́n rà gbogbo alọ́ láàárọ̀ onílẹ̀kùn mẹ́rin títí wá o gbogbo àwọn èèyàn sì ń bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ìjókòó yìí náà àti sì ń retí lọ́tún lọ́sì gbogbo wọn sì ń bọ̀ bàbá Afọbajẹ ṣé ò sí. oyin ti fẹ́ máa kọ́ mi orí mi ti fẹ́ máa bàjẹ́ síbẹ̀. kí ló dé. ó sọ fún mi pé gómìnà ń bọ̀ àti rí gómìnà. gómìnà sì ń bọ̀ mo ti pè wọ́n. ẹ wo èmi ni mo ń kọ́ mọ́tò mi jáde èmi ni mo ń ṣe ìkó mọ́tò jáde. lọ́jọ́ máa pọ́ sọ fún mi pé ọ̀ní òfin fẹ́ máa wá. bẹ́ẹ̀ni ó dẹ̀ gbowó. mo gbà wọ́n sì ń bọ̀ lọ́nà. bẹ́ẹ̀ni wọ́n sì ń bọ̀ wá. gómìnà Babátúndé Fájọlá ń bọ̀. wọ́n ti dé tòsí wọ́n ti pè mí. èèyàn mélòó lọ́jọ́ kò wọ́n ti wọ 15. wọ́n pọ̀. ìgò bíi ọtí bíi 200,000 ẹ wo iye tó kù. ẹ̀dẹ̀ lánú lẹ̀ ẹ́ mutí àgàjà onífìlà búlù yẹn. ó ti mú tó ọtí dọ́sìnì mẹ́ta. onífìlà búlù. tó ti sí mi. ẹ jọ̀ọ́. tó ti sí mi. ẹ jọ̀ọ́ mo kí gbogbo ẹ̀yin èèyàn tí ẹ wá bá wa ṣe àjọyọ̀ gọ́ọ̀fù onílẹ̀kùn méjì tí ọ̀rẹ́ mi rà Afọbajẹ ọ̀rẹ́ mi ni o. mẹ́sọ̀rẹ́ má pè mí lọ́rẹ́ o ọ̀rọ̀ má bèèrè jẹ̀jà pè mí lọ́rẹ́ o. Èmi ni mo pè yín. ẹ̀yin kọ́ lẹ pè wá ṣùgbọ́n àwọn àyà máa ń bóníire yọ̀ ni a rí pé ẹ ra gọ́ọ̀fù onílẹ̀kùn méjì ẹ̀jẹ̀ ṣe máa olúkìlẹ̀kùn mẹ́rin a ṣe ní ká bá yín ṣàjọyọ̀. ẹ wọ́n kò fún un tó tún. abóníire yọ̀ ni abóníyọ̀ kó ra gọ́ọ̀fù onílẹ̀kùn méjì abóníire yọ̀ ni. ìgbà wo lè fẹ́ náwó kó mi.
a sì máa náwó táwa kò bá tí ì yò àwa kì í náwó Abẹ́òkúta la ti ń bọ̀ yìí bẹ́ẹ̀ ni pátí yín ló dé lẹ́ẹ̀kẹrin. ebi ló máa pa yín kú ẹ̀yìn yó láéláé. kí la wá tì mú orí kírètì 8 la ṣì ń lọ ọ̀rẹ́ mi kò sọ fún ní kí la tì mú. ebi ló máa pa yín kú ẹ̀yìn yó ẹ máa dúró àti yẹ̀lẹ́ kí yó. báwo. ní báyìí mo fẹ́ jó èmi pẹ̀lú àwọn obìnrin tó bá wù mí ni. kí ló dé ẹ̀yin lè ṣe kọ́mọ́tò jáde ni. ẹ wo bẹ́ẹ̀ bá mu tí bí tí ó bá ná mi lówó ọ̀sọ́gbọ̀ngàn là ń gbọ́kọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ là jìlá fún máa ń wọ onítọ̀ wọn màmá ní kú síbi àjọ. bàbá ọkọ bá jẹ èpè yìí náà ni ọ̀rọ̀ yìí máa ń sú mi sí o lóòótọ́ mo ti fi kan bọ̀ ní mo yà ṣùgbọ́n mi ò gbọ́dọ̀ wà níbí kí nǹkan bàjẹ́ nǹkan ò ní bàjẹ́ o ẹ jẹ́ ká bá yín jó gbogbo àwọn èèyàn sì ń bà èmi náà máa náwó. in Jesus name you pray. díṣe ìdá àwọn díṣe ìdá ẹ jọ ẹ bá wa play orin ẹ díje. àyàn mú wa sí níbẹ̀ lónìí. play orin yẹn mo fẹ́ jó. òun ọ̀rẹ́ sínú London mi ṣe fẹ́ pẹ̀lú Amẹ́ríkà náà lábí mo ń polówó fújì fún ọ kiri ni mo ti kọrin fọ́mọ Ìgbò wọn bá jó Haúsá gan jó máa sá gbogbo Yorùbá múyọ̀ lára àyànjẹ́ confam lórí wa. àló dára láti pàrọ̀nù rẹ o ó dára fọlọ́gbọ́n ó dára fọlọ́yẹ o òpó léèyàn láti kí ni pàtó dẹ̀ kọ́. ẹ̀fọ́ mọ̀ ní odórin tí o. agbóhùn mọ̀ kọ́ ẹ̀fọ́ mọ̀ ní odórin tí a. agbóhùn mọ̀ kọ́. bàrẹ̀kẹ́ ẹ̀fọ́ mọ̀ ní odórin tí ẹ̀. agbóhùn mọ̀ kọ́ ẹ̀fọ́ mọ̀ ní odórin tí ẹ̀. agbóhùn mọ̀ kọ́. Baba condition, baba age. Ìdí fìdí kan lọ́rùn, ìyá gbẹ́rù rí, ìyá gbẹ́rù rí. Mo wí kí orí burúkú bá ti pọ̀jù nìyẹn lọ. Pàtí hàn pé àti torí Ọlọ́run. Àjẹ́ ní ọtí dáràn mọ́ràn. Baba condition, baba condition, baba condition. Baba Ìjẹ̀ṣà. Baba condition, baba condition, baba condition. Baba Ìjẹ̀ṣà. No condition, it's permanent. No condition. Kọ́ máa ń ṣe tani. Ìwọ gan mi ṣe èrè omi síún ọ̀rọ̀ àlùwà. Sọ̀kàn pa ọ́. Olùdè lágẹ̀tì. Sọ̀kàn lágẹ̀tì rẹ ìkókù lágẹ̀tì rẹ dànù. Wọ́n máa ń sí ọgbọ́n. Òrè ibi ọba rẹ̀ náà rè ó kí èrè gẹ́gẹ́. Kọ́mọ ti ń kí ọlọ́kọ́ kí ọlọ́jà ní. Ẹ wo bàbá Ìjẹ̀ṣà tó di bàbá condition. Àìgbàkádàrá bàbá condition. Ǹjẹ́ kò ní gbà kó dóró? Ǹjẹ́ kò ní gbà kó dóró? Jàrí rẹ̀ ṣe é mú dání rè. Á ní bọ́sẹ̀ tí oṣù tẹ ẹ̀kàn mi. Ọ̀nì ìyá ẹni ọ̀nì òbí. Wọ́n ní ọba ti wà kí bá ti gbà tọ́lọ́hún bẹ́ẹ̀ kí bá ti gbà fọ́lọ́hún. Àyíká gbà fọ́lọ́hún ní sí mi. Ẹ wo bàbá Ìjẹ̀ṣà tó di bàbá condition. Àìgbàkádàrá bàbá condition.
ǹjẹ́ kò ní gbà gbàkódóró ǹjẹ́ kò ní gbà gbàkódóró. Olódùmarè bá lè tẹ kí ọ̀tá mi wálẹ̀ mo ní ìran ara kan ó ti sí ń bẹ̀. ẹ wo bàbá Ìjẹ̀ṣà tó di bàbá condition àìgbàkadàrà bàbá condition ǹjẹ́ kò ní gbà gbàkódóró ǹjẹ́ kò ní gbà gbàkódóró. mo ní àìgbàkadàrà bàbá Ìjẹ̀ṣà ǹjẹ́ kò ní gbà gbàkódóró ǹjẹ́ kò ní gbà gbàkódóró. gbogbo òkádà láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ ayé mi bí Jésù ti ẹ̀ tàn mí ni mi ò mọ̀ àbójú mi tàn mí jẹ ni. Àgbẹ̀ ti dé náà ìyá ìjì ní àwọn àtàmì àìmọ̀ báyìí wọ́n mọ̀ báyìí lu ìyè ní wọn dàbí àgbà ẹ̀nàkí bẹ́ẹ̀ èdè ó dẹ̀ tẹ́lì lórí mi bó ni màá sáré débẹ̀ ilé yìí náà ni mo lè gbìyànjú kí mo kọ́ nígbà tí ìyẹn wà ní 30 tí ó ta nǹkan rù tó wọ 40 tí ó fọ́ kankan mọ́lẹ̀ tó bá fi gàràgàrà tó bá wọ 50 tó bá fẹ̀yìn ẹ̀ tì ní ọ̀rẹ́rì ìtáyà olórí burúkú kó máa lọ ilé á rò pé kẹ̀kẹ́dì lòún ṣe á tún lòún bá sẹ́díbéètì ẹ̀ ètò jẹ́ pé wọ́n ṣe sẹ́díbéètì ọjọ́ òkú fún mi. èyí ṣe gbàjú 12 náà ni mo kó 70 àbí 69 ìgbà wo ni wọ́n fẹ́ jẹ́ gbádùn ayé asáré ó kù díẹ̀ kára kan mú ó kù díẹ̀ kí ròsùn tó sùn gbàdúrà àdúrà ó gbà ẹ má tiẹ̀ ṣe kankan tí ò bá tí kẹyẹ ò bá ṣe tí bóyá kẹyẹ ó wá wọ̀rọ̀ kan kó fi ṣàdá olùwọ̀n ìfúnjẹ́ kára mi yá gbogbo dìgbùdù tí mo ṣe ládùúgbò àwọn ọ̀tẹ̀lá tí lórí burúkú yẹn wà ní bàbá yẹn náìsì kò ń dáyẹ̀ láàmú ayé olúwẹ̀ dẹ́ fi stáì bàjẹ́ ọkọ̀ bí òrọ̀ kádà gbogbo ẹ̀ ló bá mi bí ìkúnlẹ̀ bá rọ ìyàwó tá a gbé nílẹ̀ kò sí àtọ̀ nínú kiri olódùmarè ọba ìyanu ọba tó pọ̀ pípa àti agbára bíbélì ìbí náà ni mo gbójúlé gbogbo wàhálà tí yóò bú ṣe títí èṣù dánwò rẹ́rìn torí màá bá yín gbé mi ò ní bá yín gbé lọ pààyẹ nítorí àpótí ẹ̀rí èmi ni ó dóhùn lọ gbàgbótí ẹ̀rí rírẹ̀ òun lọ lọ́rọ̀ ọ̀dọ̀ lọ́lá gbogbo ẹni bá mi ṣe lọ́rùn láyé ó wà ní problem lórí náà ni mo kọ́ lè mi bó bá ṣe ìwà mi kí ni a ṣe ṣe àbí òkú yẹn jáde ìwà náà gẹ́gẹ́ owó ọdún mẹ́wàá lọ́wọ́ owó ọdún mẹ́wàá àkọ́kọ́ yẹ kó bá jẹ́ bí 3,000 times 10 bí 30,000 nìyẹn ẹnìkan kó bá jẹ́ bí èèyàn bíi mẹ́wàá sí 300,000 mo lè ra gọ́ọ̀fù yìí ó yẹ kí n deposit kó wá dẹ̀ tó wà tó wá irọ́ mi pa wá dẹ̀ sọ lórí burúkú gbogbo. Àbí ọ̀nà rẹ̀ òbí mo ṣe rí ẹ̀wù àgbà ti dé náà ìyá ìjẹ́ ẹ wá gbé mìíràn yìí kúrò níbí o. ẹ wo bàbá Ìjẹ̀ṣà tó di bàbá condition àìgbàkadàrà bàbá condition ǹjẹ́ kò ní gbà gbàkódé ǹjẹ́ kò ní gbà gbàkódé. Ilé máa ń ṣe ẹ̀yìn tálákà. Ilé máa ń ṣe ẹ̀yìn tálákà ẹ máa ń fẹ́ bínú kú.
àbí mo jókòó lọ́rùn. ṣe báyọ̀ rẹ̀ ti kọ́ mo fẹ́ kọ́ yín ní gbogbo ara. ìwọ bàbá tó jẹ́ pé ikú ẹ̀ náà ni mò ń kú lọ. èyí ló máa kúkú ara ẹ̀. láti bí oṣù méjì tí mo ti wà lọ́sibítù ò béèrè mi. mo bìwé pè é ṣé mo pè ọ́. sátán. èyí ló máa kúkú ara ẹ̀ dúró mò ń bọ̀. ìwọ ẹ padà rẹ torí èrè ni ó jẹ́ kí a lọ. No condition is permanent. No condition is permanent. No condition is permanent. No condition is permanent. Ẹ wo bàbá Ìjẹ̀ṣà tó di bàbá condition. Àìgbàkadàrà bàbá condition. Ẹ pẹ̀lẹ́ bàbá òyìnbó, Ọlọ́run ò ní bà nǹkan yín jẹ́ o, ojú ò dẹ̀ ní tì yín, àṣírí yín ò ní tú láéláé. Whatever I does, ẹ má bínú sí mi. Gbogbo èébú tí mo bu yín nígbà yẹn, ẹ má bínú. Àgbàlagbà mi máa bẹ tó ṣe pé ojú wípé ó dàgbà lójú lèyìn máa wò ó tí ẹlòmíín sì ń bẹ tó ṣe pé bó ṣe dúdú bójú rẹ̀ ṣe rí bíi nínà ń gúdù gàgà ní ọpọlọ rẹ̀ náà dúdú tí ò bá ojú ṣiṣẹ́ ẹlòmíín sì ń bẹ tó ṣe pé ọpọlọ rẹ̀ dáa tó ṣe wípé òní ò dáa. bọ̀ èmi gan ìwà rúùtù sí yàrá ẹ̀sìn wò mí mi ò sọ̀rọ̀ sí àgbàlagbà rí àfi àgbàlagbà tọ́lọ́run bá sọ pé ìyá rẹ̀ ń bẹ lọ́wọ́ mi. ẹ sá gbàgbé pé ẹ̀yin lẹ́yìn sápẹ̀bí tẹ wá bẹ̀ mí á gbádùn ara wa nípa àṣẹ mi ẹ̀ mọ̀ mí. Bàbá òyìnbó. Bàbá Ìjẹ̀ṣà. Bàbá òyìnbó. Wú ni gbogbo ọ̀rọ̀ yìí. Mo mọ̀ yẹn pé wú ló bẹ̀rẹ̀ àmọ́ bí ọlọ́gbọ́n máa ń sọ̀rọ̀ nígbà mìíràn àwọn tí ó gbọ́n náà á máa fòye gbé. Mo fìyẹn lẹ̀. Ṣé rí àsìkò tẹ́ ẹ pè mí padà yìí ẹ̀yin lẹ́ni sóríire jù láyé. Àwọn kan ṣẹ̀ṣẹ̀ ń wá bá mi báyìí tí wọ́n fẹ́ gbalé àwọn fresh tenant tó ṣe pé mo lè sọ fún wa wípé owó ọdún 3 4 wọ́n ní kì í ṣe problem. Ìrẹ́ ò béèrè tó mú mi rán ni sí ẹ. Àwọn kan ni wọ́n fẹ́ gbin lọ̀ mí. Kírísítẹ́nì ni mí. I am a good Christian. Kò yẹ kí n sọ àṣírí mi fún ẹ. Ṣùgbọ́n fundamentally màá sọ. Ẹni tó ní ojúlé 4 ra gọ́ọ̀fù. Èmi tí mo ní 20 ojúlé 20 mi ò ra nǹkan kan. Wẹ̀dẹ́ ilé dá gbogbo ilé ilẹ̀ tí o bá síjà láàrin èmi ni àìmọye àwọn tó ti kówó lé wá bá mi tó ṣe pé mo fọwọ́ kan tẹ̀ka ẹgbẹ́ mi ni pé kan wá ilé fún wọn láàrin ìgboro ọlọ́dún 7 ọlọ́dún 4 wọ́n sì tún bẹ́ẹ̀ ṣe ń bèèrè bẹ́ẹ̀ pé ṣé wọ́n lè rílé tí wọ́n lè rílé. Má sọ kankan mọ́. Má sọ kankan mọ́ kí ni àìmọye wọn tí mo ti darí lọ́bọ̀ míì tí mo ti kó lọ́bọ̀ míì tẹ́lẹ̀ gan. Bàbá òyìnbó kò tí rí kí ló happen. Bàtà ń jà tẹ́ sọ̀rọ̀ sí mi jọ yẹn tẹ́ bóyá iyó ni o bóyá nǹkan kan ni tẹ́ dọ̀rọ̀ lẹ̀. Ó dáa jọ kí ni mo lè ṣe bẹ́ẹ̀ tí nǹkan fi flow. Bàbá ẹ mọ̀ ti dàgbà kọjá kí ni pa yín lẹ́kún báyìí kí ni ti ń ṣe yín gangan. Kí á ti kà. Kí á ti kà. Please bàbá òyìnbó help me. Mo fẹ́ ra ọkọ̀. Irú ọkọ̀ wo gangan lẹ fẹ́ rà? Gọ́ọ̀fù ni mo fẹ́ rà á. Worú máànù tó kọ́lé síbẹ̀ yẹn lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí Ọ̀túnba Lékè. Bóyá sí àmà àná ló ṣe àbí kankan tó dípò ṣe dáadáa ní tẹ́rìtì ẹ̀. Ìyàwó ẹ̀ máa ń ṣe pure water. Ó máa ń fi mọ́tò ṣàkọ sí mi. Bó ń kọjá kò ní kí mi. Gbogbo nǹkan bọ̀tẹ̀mí ò kíá. Gọ́ọ̀fù wa kéré. Ẹlẹ́dá gbogbo ilé ilẹ̀. Ẹ bá ti rọkọ̀ gidi tó máa jẹ́lé lọ tẹ́lẹ̀ ẹ máa ra gọ́ọ̀lù lẹ́yìn tẹ́ bá tó ra gọ́ọ̀lù tán tẹ́ tó ń gun gàngàn ẹ tó ta ọkọ̀ ẹ má sunkún mọ́ tó bá yẹ pé gbogbo tẹ́ ẹ sọ yìí láàrin oṣù 2 mẹ́ta sísìn ni owó tí ìbá ti dọ́wọ́ yín ẹ bá tó ti máa ta ọkọ̀ mi tí màá bọ́rọ̀ yín dé.
gọ́ọ̀fù ni mo fẹ́ olórí burúkú láńlọ́ọ̀dù àdúgbò mi yàrá mẹ́rin péré ló ní lọ́ra gọ́ọ̀fù onílẹ̀kùn méjì ṣùgbọ́n èmi ní 20 rooms mo fẹ́ ra onílẹ̀kùn mẹ́rin jọ̀ọ́ bàbá òyìnbó. ẹ má sunkún ẹ rọkọ ẹ ta ọkọ ń bí ẹ bọ́rọ̀ yín lọ yín gan. ẹ wo ẹ ká lọ. ẹ má ti jẹ tẹ̀lé ṣé rí agreement àkọ́kọ́ jọ ṣe tẹ́lẹ̀ ìwé ti tẹ́lẹ̀ ń dàbí ìgbà wèrè bá mú wèrè lóde tọmọ mu tí ó ti bàbá ń díjà alẹ̀ á ṣẹ̀ṣẹ̀ ṣe ìwé gidi ní báyìí. gbogbo tá a bá fẹ́ ṣe bí ìwé àti báírò ni. lùjẹ̀sà ẹ ti rọkọ̀ gọ́ọ̀fù tẹ́ẹ̀rà yìí tún jí ó ní ọyẹ́ tí ó máa ní air condition tí ó máa tutù yín. gbogbo tó o bá ṣe àṣegbè ni. mo dánmọ Èdùmàrè lónìí gbogbo tí n bá ṣe lórí ilé àṣegbè àti gbogbo bí ilẹ̀ tẹ́lẹ̀ tàkùtì bíi mọ́sálásí hùn. ṣé ojú mi ni òwò yìí mo sọ authoritatively and incorrigible ceremony ní tí mo bá ẹ sọ báyìí gbogbo tó o bá ṣe lórí ọ̀rọ̀ ayé mi ifun mọ́sálásí èmi ni mo ta ilẹ̀ ẹbẹ̀ ni mo kọ́ ṣe tó bá wù ẹ́ àṣegbè ni bàbá òyìnbó ẹ lọ kọ sílẹ̀ Barry White ẹ lọ kọ sílẹ̀ ọjọ́ tí bá kọjá ń bàdàn àjọ máa sọmọ òyìnbó come outside. ètò yìí náà wá ṣe ọ̀rọ̀ gidi ni o ẹbí sọ́kẹ̀ gbogbo ọgbà ní ìmọ̀ ara ilé ti gbé ẹ sọ fún mi pé mo di àṣegbóló ní ọmọ Èdùmàrè èsì ìdẹ́kù ẹ sì lu ọkọ̀ tó ju góòfù lọ ẹ̀lẹ́ bàbá tíyà bá ti pọ̀ jù náà yẹn gbé dànù. ọ̀tá mi. kóòkò ọlọ́run kò yíyan. bàbá wẹ́rẹ́wẹ́rẹ́ náà lọ́wọ́ máa bá wa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́wọ́ yóò pọ̀ sí o ní ti bí tẹ fẹ́ ra. sórí ládùúgbò yìí kí lorúkọ máa tó bá tòmátìsì ìgbéraga ẹ pọ̀ sí mi ó dẹ̀rọ̀ kó bẹ́ẹ̀ mi ò lè rọkọ̀ ní jọ̀ọ́ torí ẹ̀ ni mo ṣe gbà yín o bàbá òyìnbó ẹ jọ̀ọ́. àní ẹ fún kan yín balẹ̀ ọlọ́run gbogbo àwọn tí ń wò ìjà ń fi ẹ̀mí wípé bóyá ọlọ́run lè ṣe é wò yìí wà láì ọlọ́run ti ṣe ó ní tó yẹ kẹ́ ẹ máa kọ gẹ́gẹ́ bí kírísítẹ́nì pé wẹ́rẹ́ ló bá mi ṣe wẹ́rẹ́ ló bá mi ṣe wẹ́rẹ́ ló bá mi ugàgà ugu bàbá tó ti yé nù bàbá ti yé nù bàbá nù ẹ bọkàn balẹ̀ ọwọ́ ti dé ẹ bọ́ ti kò dé ìjókòó dé ẹ kò sẹ́ni tí o mọ́mọ́ tó wà fẹ́ntì bá lálà ẹ ti wà bàálù rí gẹ́ lójú oorun ẹ kí àlejò. I'm a place ìdùnnú ayọ̀ èyí wù mí. ẹni kí ni. place ìdùnnú ayọ̀ èyí wù mí. ẹ jọ̀ọ́ peace nǹkan kan dání bá kí n ẹ rí i pé ọwọ́ mi ló kún ẹ jọ̀ọ́ no not why compatible with cup and the island of guguru. ẹ ṣe. ẹ jẹ́ rí kí kún orí burúkú àgbàlagbà wọlé ń sún báyìí kí ló dé kọ́rọ̀ mọ́tò tí sọ̀rọ̀ kẹ́ bẹ̀rẹ̀ kún wèrè èmi ìfẹ́ baláwo kò sẹ́ni kankan kọ̀ láyé mi o kí lẹ kún orí burúkú báyìí. mímí ìbéèrè yẹn pọ̀ jù fún mi àwọn òyìnbó ṣe báyìí náà káwé níwọ̀nba bẹ́ẹ̀ pè mí wọ́n á pè yẹn yín gan bẹ́ẹ̀ ni ká lè léyìí. ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀ lẹ́ni o bẹ́ẹ̀ ṣe ń wé yẹn ọmọọba ni o ọmọọba ni jẹ́ ẹni tí wọ́n bá bí ní ọba máa jẹ́ prince ni. ẹ jọ̀ọ́ àbá jẹ́ ọmọ ọba àbá jẹ́ bàbá kò kàn mí ẹ má máa gbé oníkàbí 16 wá síbi nínú ilé tó jẹ́ pé Jésù ti yà sí mímọ́ ẹ wá sí pé. ẹ mọ prince Èyíwùmí tó ń ta mọ́tò. tó ta mọ́tò tó tún ní ilé epo níbi kíní ti bí ilé epo general àbúrò ẹ̀ rèé ìgbà tí mo dẹ̀ sọ fún. ẹ mọ́tò tẹ wá gbé wá dá. àti kókó dọ́dọ̀ yín lọ́hùn-ún nígbà tá a rí i pé ẹ̀ sí ń bẹ̀ láti rí i pé yóò jìnnà lá ní castro. bàbá òyìnbó ibi tẹ́ ẹ lẹ́ wá mọ́tò débẹ̀ ibi náà mọ́tò débẹ̀ kí ló bá ti rú ọmọ ọba tẹ́ máa fi wá èmi ò láìkí ẹ̀. tí ilẹ̀ fẹ́ gbà náà mọ́tò débì kan mọ́tò gan ò tiẹ̀ débì kan kí lẹ̀ gbà wọ́n kẹjà sínú yìnyín kẹjọ́ mọ́ bàbà jẹ́ tá ń fẹ́ jáde kàtí ò lọ lẹ́nu tẹ́ ń pè lókun èkó
kí lẹ fẹ́ gbà pé wọ́n gbọ́kọ̀ níbi wọ́n gbọ́kọ̀ sọ́kọ̀ yìí ni wọ́n ń gbé bọ̀ ní kí ló dé tẹ̀ ìsìn báyìí èyí lẹ wá bá mi tẹ́lẹ̀ nǹkan ti ya wèrè mọ́ Ọlọ́run lọ pé wọ́n kọ̀ wọn ò sanwó ilé ọlọ́dún kan ọlọ́dún méjì bẹ́ẹ̀ nu wọn mo sì wá pé ilé yìí mo ní ilé tí ẹ fẹ́ gbé yìí o ẹ sanwó ọdún méjì o ó lóun lè sanwó ọdún méjì nínú ilé ó ló kéré jù wọn sanwó ọdún mẹ́rin kó òun lé ní confidence lára wọn yóò san commission yóò san agreement tẹ́bá dẹ̀ bọ̀yẹ̀ tí mo sí fún ọwọ́ kan ló lóun san ó dẹ̀ tún wá sọ wípé táwọn family ń bá tún mọ̀ yìí pé ibi lòun wà àwọn tún gbọdọ̀ wá rí mi lórí nǹkan kan ẹ̀rọ dá méje mo tẹ̀ tún wá purọ́ kan fún mo ní tọ́ílẹ̀tì tá a tún ṣe lẹ́ẹ̀kọ́ lé pé kò bí 25,000 ó lòun tún san. ẹ wo ó dáa kílẹ̀ porúkọ wọn ò láìjẹ gbogbo. ọmọba prince ọmọba ọ̀ya ẹ jẹ́ kẹrin. ìgbà wo ni ẹ bá wá. ẹ náà mo fẹ́ bí i aago mélòó ni ẹ máa kó tìbí wá adé yẹn lọ́la. sí aago 12. lọ́sàn-án. bẹ́ẹ̀ni sí aago 12. ẹ ṣé mo dúpẹ́ o ó dàbọ̀ ẹ ṣé o. bàbá òyìnbó Olódùmarè ẹ̀mọ̀ gbà mí o ẹ̀mọ̀ gbà mí mẹ́mọ̀ rírú yìí rí láti gbà tí mo ti bìlọ́ọ̀gì sáyé o ń Olódùmarè bá ṣe kò yàn ní sílé ìkọ́nìyàn bá fọ́ọ̀sì ara rẹ̀ ṣe pírọ́blẹ́mù ní ọ̀pọ̀ pírọ́blẹ́mù lẹ́sùn pé mo fẹ́ rọkọ̀ àti là gbé ọ̀rọ̀ gíga yìí nìyẹn ìwé kájọ máa gbélé ṣé kí ẹ bá tiẹ̀ lábímọ ládùúgbò kí mo bá yan representative pé kọ́ làwọn mi kí ọ nílò ọmọ ṣé kí yẹn bá débẹ̀ sọ́nà ní kú níjà yẹn ọ̀rọ̀ kìsìnì kan náà la ní kọ́ba ní kìsìnì níbi aago 7 ṣé kò ní bá kọ̀ọ̀kan sọ̀fà àwọn ẹni ẹlẹ́ni. No condition is permanent. No condition is permanent. No condition is permanent. No condition is permanent. Ẹ wo bàbá Ìjẹ̀ṣà tó di bàbá condition. Papa landlord. Papa landlord. Papa landlord. Ṣé òun tẹ máa sùnù sàárè tẹ́ẹ̀nì rẹ̀ ní jílẹ̀ tí kò sí rẹ̀? Kí ló ṣe yín ajáge yín jẹ ni? èmi máa sùnù sàárè ní ẹjọ́ 55 years. Sídí mo dá padà fún ẹ back to sender dá padà mo rò pé nǹkan sí ẹ jọ̀ọ́ má rò kú sí mi o ọmọ ìdílé eléégún ni mi o má rò ikú sí mi o. ọ̀rọ̀ mélòó lẹ sọ ti tẹ́ ẹ̀ fọ́tọ̀ sí mi lára ẹ̀rọ máa spray now. ọ̀rọ̀ ikú sí mi. Papa ẹ̀ ń fọ́tọ̀ sí mi lára náà. Mo lè máa fọ́tọ̀ ìtọ́ yìí náà ni màmá ẹ fọ́n níbí tí ó fi lu mọ́gùn sọ ọmọ àpàṣẹwò náà ni mọ́mí ẹ̀ ń bí òun ló gbalẹ̀ kì í ṣèwọ gbogbo ìtàn yìí ló sọjú mi ó fẹ́ sójà ó pa ó fẹ́ ọlọ́kọ̀ ojú omi ó pa láńlọ́ọ̀dù tó kọ́lé tí ó parí ẹ̀ mọ́mí ẹ̀ ló fẹ́ tó fi kú èèyàn bíi 5 ló ní mọ́mí ẹ̀ pa kọ́lọ́dípò náà wà lu mọ́gùn bí ibi ló kú sí wò mí dáadáa mi ò gbádùn o bèrè mi ládùúgbò àwọn láńlọ́ọ̀dù ò fẹ́ràn mi. ṣé rí gbogbo ìtàn tẹ́ ẹ̀ sọ pa ìyá mi èmi náà gbọ́ tàn tí yín náà ṣó ti yé yín mo gbọ́ nínú ìtọ̀pọ̀ lójú yín ò kí ń rí dáadáa wọ́n níbi lójú yín máa ń rí gbogbo ẹ̀ ni mo gbọ́ ṣó ti yé yín bẹ́yẹn gbogbo ìtẹ̀dẹ̀ ń sọ ẹ̀ máa rí àlòbí Jésù gbogbo èèyàn ló mọ̀ ìtàn nìyẹn ṣó ti yé yín. orí ẹ burú Sídíkà mo mọ̀ pọ̀rọ̀ ẹnu ẹ ò dáa Sídíkàtù Sídí. bàbá mo lè fi máa pè mí ní Sídíkàtù mọ́ I am Sídíkàtù fowó ṣeré ẹ máa fowó ṣeré sí i ẹ wò yẹn kọ́ tiẹ̀ ni mo bá wá ẹ wò bàbá ẹ dúró kí ni nǹkan tí mo gbọ́ tí àwọn aráalé ń sọ yẹn náà. ohun tó gbọ́ ni pé kí ẹ kó jáde. ẹ sọ pé ẹ fowó kó wọlé. yes. ẹ fẹ́ fowó kó wọlé. bẹ́ẹ̀ni. ṣẹ́rí bàbá mo fẹ́ kẹ́ ojú tèmi dáadáa ṣó ti rẹ yín mo mọ right mi kò yẹ yín mo dẹ̀ kàwé mi ò kí ṣe illiterate bí sí yín. ìyẹn ò kàn mí èmi náà kàwé. ẹ ní sùúrù bàbá you don't need to shout you're shouting you're making noise. no shouting. you're making noise. you don't have to make noise. you get what I'm saying. ọ̀rọ̀ ọkùn fẹ́ fowó kówó lẹ́nì kankan mi ò fẹ́ rí anybody látòrí ẹ àti màmá Kúdí lẹ́yìn ẹjọ́ ẹ̀ ń dọ̀tí ilé Fáṣọlá ò dẹ̀ fẹ́. ẹ máa fọ kówó ní máa fọ kówó ní kí ni problem yín kí lẹ kọ́ tẹ́yà kọ̀ọ̀kan rí. Sídí. ẹ máa pè mí Sídíkàt. Sídíkàtù mo mọ ikú tó pa ẹ́ o mọ́mí ẹ̀ ló gbalẹ̀ o ibi ló gúrò sí o jọ̀ọ́ má rí mi fín o
torí ẹni mo ṣe wà ń bí mo dẹ̀ máa dín pẹ̀lú ẹ. bàbá ọmọ ẹ. ẹ lè rí mi díò pẹ̀lú. ẹ lè rí mi díò pẹ̀lú. nǹkan tí mo kàn ń try láti sọ fún yín ni wípé èmi yàtọ̀ sáwọn ará inú ilé ìṣó ti yẹ yín mo mọ right mi ṣó ti yẹ yín bẹ́yẹn ọdọọdún lẹ̀ ń gbowó lọ́wọ́ mi tí ẹ bá tiẹ̀ máa sọ pé kí n kúrò nínú ilé yín máa lọ 6 months without pay. Yes. 6 lè pé. mo máa lọ 6 months máa lọ oṣù mẹ́fà mi rẹ̀ ní sọ 1 penny. orí ẹ ti ń fi style burú. owó tẹ̀lé ni pé kó fi kó wọlé mo sorry wọn kì í fowó kó wọlé bẹ́ẹ̀ yẹn mi ò ready láti fi penny kún. It's either kẹ́ máa gba owó tẹ̀ ń gbà tẹ́lẹ̀ or kẹ́ fún mi ní 6 months. ẹ wá gbọ́ òsídìí jọ̀ọ́ mi ò bá ẹ jà kó kúrò nínú ilé títí parí oṣù. bàbá ṣé kí n sọ kí ní kan fún yín kí n tó kó kúrò nílé ẹ máa fún mi ní oṣù mẹ́fà ẹ máa fún mi ní notice oṣù mẹ́fà máa dẹ̀ lọ tí mi ò ní sọ 1 penny 1 p kí lẹ rí. o fẹ́ kú nìyẹn sọ́ọ́rí mo ṣe wà mi ò dáa mi ò ń ṣèyẹ dáadáa wò mí dáwọ́ láńlọ́ọ̀dù kan ládùúgbò yìí tó ń bá mi ágìrì wọn àti ní gbẹ́sọ̀ fún ẹ o èmi ni wọ́n ní màálù ló kàn pa èmi ni mo sẹ́ǹjì sí màálù èyàn ò lè bá mi ágìrì lọ́sàn-án kó di ọjọ́ kejì. ṣé ìlẹ̀ fẹ́ pa mí. Sídí. ṣé ìlẹ̀ fẹ́ pa mí. mi ò dẹ̀ gbádùn o. ẹ má máa pè mí ní Sídí 6 cars owó ṣeré Sídí 6 cars owó ṣeré ni mí. Sídí mi ò dẹ̀ gbádùn o. ẹ gbádùn. bèrè mi ládùúgbò. ẹ gbádùn. tí mo bá bẹ̀rẹ̀ fà á tó o bá gbọ́ wàláhì tó o bá sùn tó o bá jí èmi ni. ẹ ti sì bẹ̀rẹ̀ fọ́ǹbù. tí mọ́tò bá ń pa ẹ̀fà lójú oorun èmi ni. ẹ ti sì bẹ̀rẹ̀ fọ́ǹbù. àṣẹ wo. bàbá yín náà fẹ́ jẹ́ ń bẹ̀ ni. gbogbo àtúrọ̀ tàbí èlùbọ́ bírọ̀dọ̀ igi rọ́pin kúrò ní irọ́ àpín kúrò ní irọ́ àpín kúrò ní irọ́ àpín kúrò ní irọ́ àpín. Ronke Oshodi Oke, baby condition. Papa ẹ ń súnmọ́ mi jù náà. torí àwọn èèyàn tó ń lọ tó ń bọ̀ ni a dẹ̀ gbọ́dọ̀ wà closer torí àwọn ọ̀rọ̀ tá a fẹ́ bára wa sọ. no ṣe fẹ́ kọ́ wọnú mi. ẹ kò sígbà tí ò ní di bẹ́ẹ̀ bá a ṣe ń bá a lọ yìí náà gbogbo nǹkan máa padà wá yí padà sí dáadáa agbára Ọlọ́run. ẹ sọ nǹkan tó bá fẹ́ sọ náà. kì í ṣe bẹ́ẹ̀ sórí gbogbo nǹkan láyé tọlọ́run ni o èèyàn ò dẹ̀ lè bo Ọlọ́run mọ́ra. Sídí ayé ò ní bàjẹ́ o kò sí reasons tí ojú fi lè tiẹ́ èmi ti wo àkọsẹ̀jáyé ẹ̀ torí Ifá ló máa ń choose nǹkan fún mi bó dẹ̀ ṣe ń wò mí ìfẹ́ràn tí mo fẹ́ràn Ọlọ́run mo fẹ́ràn ẹ̀jú bàá mi lọ wá wò mí ládùúgbò yìí gbogbo nǹkan ni wọ́n ti introduce sí mi tí mi ò ṣe mo ní ọ̀rẹ́ kan òun ló ní igi fúrúǹtù mẹ́yẹn ó máa ń kọ́ mi ní ṣìnà mi ò ń dáhùn gbogbo àwọn láńlẹ́dì àdúgbò ni wọ́n ti ṣẹ́jú sí mi mi ò ń dáhùn torí mi ò mọ̀ nípa ọ̀rọ̀ ká máa gbóbìnrin kiri ṣùgbọ́n igi tí mo bá tẹnu mọ́ ìgbín ni mí màá gún ni Jésù dẹ̀ rínú mi anyway Sídí àwọn àṣírí kan jáde sí mi tẹ́mi gan ò fura Olúwa ló ń kó mi yọ ògèdè ìgbé agbógun gbóró mọ̀mọ́ dúpẹ́ o ìjọ mọ̀ yín mo sì yàwó fẹ́ ìyá àjẹ́ ní tẹ́yìn ń wò yẹn ó ń dọ́kọ ó ń tọ̀ọ́lé ó ń sóògùn adè máa rojọ́ kí n tó mọ̀ pé bàrà tí mo mọ̀ náà ni mo ti já kúrò ẹ̀yìn kò dẹ̀ mọ̀ mi ò láìkí ẹ̀ rárá kẹ́ máa wò ìyá àjẹ́ nìyẹn o ǹjẹ́ mọ̀ pé àwọn mẹ́rin tó lóun bí mi èmi kọ́ ni mo ní Haúsá ló ní Haúsá kan bẹ́ẹ̀ wọ́n pè ní Dambaram mi ò mọ orúkọ burúkú bẹ́ẹ̀ yẹn ló sọ àwọn ọmọ mi. Papa landlord ẹ jọ̀ọ́ ṣé lè sọ̀rọ̀ me you wasting my time. mo mọ̀ mi náà gbọ́dọ̀ gbà yín ní táìmù ṣé àwọn ibi tí mo ti ń kiri tẹ́mi náà ti ń bẹ lọ́rùn torí ọmọlẹ́yìn Jésù ni mí àpòsọ́lìkì ni mò ń lọ Fákẹ́yẹ báyìí la wà èjì kan náà lájọ wà àti pásítọ̀ Adébóyè báyìí lájọ wà wọn náà wá pray fún mi wọ́n ní ṣe ni mo kánjú wọ́n ní but ìyàwó tí kúrẹ́ kí n fẹ́ kọ́ ni mo fẹ́ ṣùgbọ́n wọ́n ní oore ọ̀fẹ́ sì wà fún mi nígbà tí wọ́n lọ sí ìtẹ̀rí bọ́mi fún mi ìtẹ̀bọ́mi. Papa landlord please go straight to the point ẹ sọ nǹkan tẹ́ bá fẹ́ sọ fún mi ẹ jọ̀ọ́. ẹ torí Ọlọ́run Sídí àti bí ìjọ mẹ́ta tó ti máa ń jáde tó máa ń lọ mi ò mọ tó ń ṣe mí mi ò ní ṣìnà mi ò kóbìnrin mi ò rí tóbìnrin rò
bọ̀ láti ìgbà tó ti wọnú ilé mi mi ò ìwà ẹ bí àdàbà ni wàá lọ jẹ́ wàá rìn fín Sídí olúwa dúró tiẹ̀ Sídí. Papa ẹ má fi ẹkún pé Sídí cut sí mi ẹ̀rín ní kẹ́sì pé Sídí cut mi bẹ́ẹ̀. ẹkún yẹn wà respectful láti lè jẹ́ kó mèrò ọkàn mi kì í ṣe pé bóyá dandandandandan gbọ̀n náà but tó tọ́lọ́run bá ti sopọ̀ what God have put together it can never be separated ìtumọ̀ ẹ̀ ni pé tọ́lọ́run bá ti sopọ̀ èmi gangan ní ọkọ àárọ̀ ẹ ọkọ àtọ̀run wá mo tiẹ̀ jiyàn mo bá Jésù jiyàn ìgbà tí mo ń lálàá yẹn ó ìsinsìn oníṣòwò sọ̀rọ̀ tí ó ṣe rí ni ìgbà táwọn aláàfáà tí wọ́n sọ fún mi mo ní no I can't date person like you wọ́n ní aláwọ̀ gbọ́dọ̀ wí ní àtì ẹ jọ̀ọ́ Sídí lẹ́yìn tiẹ̀ kò sí kankan mọ́ lẹ́yìn ọmọ kò sọ́mọ mọ́ lẹ́yìn tiẹ̀ mi ò nídìí obìnrin mọ́. Papa landlord tó bá jẹ́ pé ẹ nídìí ìyàwó tẹ nídìí obìnrin ẹ lọ bá àwọn sẹ́ẹ̀tì yín náà ẹ lọ bá yóò ṣùgbọ́n tàbí ìyá níwẹ̀ àwọn ẹlẹ́jọ́ wà ní sàwáwò. àwọn yẹn ń sọmọ ìlú wa ìyá níwẹ̀ ìyá Òṣogbo ewé ìyẹ́bí wọn kàn parọ́ pé ọmọ Ọ̀yọ́ ni wọ́n ni wọ́n ń ṣe Bàdágìrì ni wọ́n mi ò dábàá fún yín bọ́lá fẹ́ Bàdágìrì. kí ni a fẹ́ kí n ṣe fún yín sìn. jọ̀ọ́ gbogbo ara ẹ ló wà ń bẹ̀ jọ̀ọ́ torí tiẹ̀ mo ti lọ kọ́ ẹ̀sẹ̀ bí mo ṣe wà yìí mo dẹ̀ ti ń gbé wéètì mo tún mọ tébù tẹ́nísì play Ọlọ́run kan ti promise mo máa dọ́jọ́ orí mi padà sẹ́yìn mo kàn darúgbó lójú ni mo gúdù ní other side ẹ jọ̀ọ́ torí tí mo bá fẹ́ ṣiṣẹ́ abẹ fóbìnrin tásìkò bá yọ sí mi láti ságì lọ́gbẹ́ tàbí mo fẹ́ ta ògùrọ̀ lọ́fà tí n bá já kìíní yẹn tí mo fi báyìí màá kọ́kọ́ fi hara ògiri hara iná sá tóbìnrin yẹn náà bá rí mi ó gbọ́dọ̀ sólò tàbí kó mẹ́lòní torí bí tí mo bá gbà wọ̀. So, you see the cut suddenly. You want to date her suddenly. You say you want to marry him suddenly. Papa, it's not possible at all. I go tell you, say, Orí àsọ sorry. I go tell you, say, owó yàtọ̀ sówó. Papa landlord, kókó tún yàtọ̀ sí kókó. Yeah. Kókó yàtọ̀ sí kókó. Papa landlord, ṣé ẹ rí àwọn èèyàn tó ń wá mi wálé ni? Àwọn ministers, àwọn commissioners, ẹ rí àwọn governors tó máa wá mi wá sí ìrà ẹ̀, àwọn honourables, àwọn chairman local government. Oh, ẹ̀gbọ́n jọ tó sọ pé Jídé kò sọkọ wá mi wá bí. Jídé kò sọkọ wá bí. Yeah, èmi náà wá rí. Láti ẹnu jẹ́ mo mọ̀ kí wọ́n wá bí abẹ́jẹ́ ti pèrè. Èmi ò mọ̀ gbà yín ò bá ti sọ fún mi. Mo mọ̀ kí máa wá. Ó fẹ́ràn nǹkan burúkú ọmọbìnrin àwọn onítíátà yẹn. Ọ̀rọ̀ wọn sú mi. Ó lè ọ̀lẹ́ abẹ̀rẹ̀ kẹ́gẹ́dẹ̀gbẹ̀. Bó tún kọjá bí máa jó mọ́tò ẹ̀ ná. Má bínú jàre kò ní dé bímọ. Ṣé ẹ̀gbọ́n jọ tó sọ pé ọ̀gá Bello wá sí bíbá yìí náà? Saheed Balogun náà wá mi wá bíbá yìí náà. You know, Abba Fọlábíyọ ibi bẹ́ẹ̀ náà pass tí mo ti bọ́ síta tí mo ti wá rí wọn. Torí pé mo kàn fún máa live low profile ni mo ṣe wá ń gbé bíbá yìí bàbá. Ẹ wo Sídí irú àwọn irú style tó ń gbé wáyé èmi ò láìkí ẹ̀ èmi tó ń wò yín náà fúnṣọ́ mi dà I'm a good future brighter kò dé ọkẹ́ ẹ̀ máa jẹ́ràwọ̀ mi ìwé àwọn tó dárúkọ ọlẹ́ ìkíní kan kánsẹ́lọ̀ ẹnìkan executive èmi náà ti du kánsẹ́lọ̀ rí sí àmọ́ ṣé bí mi ò wọlé nítorí constituency tí wọ́n ní mi ò lọ fún wọn lówó ń bẹ̀ orí mo ṣe dákẹ́ wo nǹkan tí mò ń lò kọ́kọ́rọ́ ni ọwọ́ mi ni gbogbo ẹ̀ wà tó jọ mọ́wọ́ tó jọ mọ́lé tó jọ mọ́lẹ̀ tó jọ mọ́kọ tó jọ mọ́ tibítibí náà gbogbo ẹ̀ lọ́lọ́run yóò dá fún mi. ṣé èmi tí mo lọ rárú góòlù yìí títorí ẹ orí tí wọ́n kọ lára ni blálà torí tiẹ̀ ìgbà tó lo kọ́kọ́rọ́ wọlé ń jọ yẹn. òwò àwa ń sọ̀rọ̀ òwò à ń wíru òun wíru bí ọmọ kú lọ́wọ́ àdìtí òwò á ní gómìnà Jídé kò sọ́kọ́ èyí pupa máa ń fún yẹn pupa ni. Sídí jọ torí Ọlọ́run yóò bá ìjà tó bá dẹ̀ jẹ́ kí n wojú ẹ̀ òní láìkí ẹ̀. Papa, Sídí cut owó ṣeré kò ṣe stop yẹn. Èmi náà ti pọ́lísì ara mi kódà mo ti bẹ̀rẹ̀ sùkúrù torí ọ̀rọ̀ ẹ̀ torí òun náà ló fẹ́ já mi tẹ́lẹ̀ mo dẹ̀ ti lè mo ṣe wà mo ti ń ka abc dáadáa mo láti bẹ̀rẹ̀ dópin mo kà á dáadáa mo dẹ̀ ń ka a for apple ìgbà kan ló ń kọ́ mi lẹ́nu mo ti gúùdù lórí ìyẹn national anthem ní wa nìkan ni mi ò mọ̀ mo dẹ̀ ti mọ̀ dórí o God of creation darkness cannot stop. Bàbá ṣé mo pé tí n bá fẹ́ yín sìn a máa ní láti máa communicate àdèjọ́ máa ṣe business láàrin ara wa ẹ̀ka 4 times 4 fún mi 4 times 4 ẹ̀ka fún mi. times 4. Yeah. 4 times 4. Mo ní àwọn yẹn ń gbé. Àwọn àtọ̀run ni ẹ. Sídí, many people approach you. You say you like to marry Jídé Kòsọ́kọ́. So what? Everybody approach you.
You say you like to marry the Folawiya. What about that? After you married the Jide Kosaka, you became problem for the Jide Kosaka. You feel so? After you married the Folawiya, you became wahala for Folawiya. No. You say you want to ride the beautiful cars. What of if you married Baba Jemi? No. Consider me. No. Consider me. No. Lowo. Consider me. No. So what? No. Consider me. Kò sọ́nà ní ibẹ̀. Consider me. No. Consider me. Kò sí ń tọ́jọ́. Consider me. No way. Consider me. No way. Èmi ò lè ta sí wọ. Gbogbo ìtẹ̀ǹtẹ̀ ìhalẹ̀ fẹ́ jẹ́ bẹ́ẹ̀ ni bàbá ẹ̀dẹ̀ kéré. Cowbell tí mò ń mu single ni ó gbọ́dọ̀ jẹ́ 25 tiẹ̀ tó jẹ́ 125 yìí it is abnormal. Mi ò ní bá wọn mú nú ẹ̀. Ṣé gbogbo ìtẹ̀ǹtẹ̀ náà lè fi ní cancer of the mouth? O ní cancer. Èwo lè fi ní cancer of the mouth? Ó ní ẹ̀ ní cancer. Bàbá. Èmi ò débẹ̀. Ṣé gbogbo ikú tẹ̀ ń sun yẹn kún yóò jọ mí lójú? Because ẹ máa sunkún lé ní nǹkan tó ní nǹkan tẹ máa ṣe lọ́la. Bàbá ṣe ti ré mi bí mo ṣe wà yìí. Ẹ tó bẹ́ẹ̀ kéré ẹwẹ́ ẹ below ẹ kéré sí level ẹ kéré sí standard nígbà wọn wá tá ni mo fi jù yín lọ bàbá ṣó ti yẹ yín obìnrin dẹ̀ tún ni mí obìnrin ju ọkùnrin lọ. Mo mọ̀. Ṣó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn. Mo mọ̀ kó wá sáwọ́ jù mí lọ. Gbogbo ìtẹ̀dẹ̀ ń sọ yìí bàbá ṣẹ́rí kìíní tó bíbá eléyìí tí mò ń ṣe yìí tẹ́ ń rí ojú yín lórí bàbá. Ó sọ di òkè. Ẹ ṣé mo dúpẹ́ o. Èmi ò lè ta sí wọ. Ètè yín ò ní bà eléyìí ní NAFDAC number original ni ó ní label ṣó ti yẹ yín imported ni kí ni imported lọ́mọ. Èmi stickard fowó ṣeré ṣó ti yẹ yín èmi ò ready láti kúrò nílé níbo lẹ ti fẹ́ bẹ̀rẹ̀ ẹni tó ṣàdúrà fún yàn ẹni tó ṣàdúrà fún yàn tádúrà yóò gbà lórí yàn lè máa wá ṣépèlè pé máa wá bá tó bẹ́ẹ̀ bàbá. Sọ mọ̀ pé bí mọ́mí ẹ ṣe ṣe rè. sídìí fowó ṣeré ló ń bá yín sọ̀rọ̀ bàbá tó bẹ́ẹ̀ charisma yín ò ṣe kí ni charisma yín ò gbé charisma yín wẹ̀ sí. Sídìí wá fún tó wá wí yẹn charisma mi gbé màá wá jẹ́wọ́ fún ẹ. Ìbà ooo sẹ́rẹ̀ jọ bí abọ́dá tí kùnà lẹ́sìn egungun oníyọ̀ tí ró wọ̀yọ̀wọ̀yọ̀ ìbà ifá ìbà ìjì ó gbé ẹni tó jí inú igbó tí òjúbà fọlúgbó afárá kására ọdẹ ẹfọ tó jí lólú ọdẹ tí òjúbà fọlọdẹ afárá kására ọdẹ ògbólógbó àfìrìmọ̀jòjò tó jí gbó olùsìgòsìgò iṣẹ́ àkọ́kọ́ ni nínú ọdún yìí Ifá jẹ́ kó dáhùn àlùkùtù péwu òrìṣà yọ̀ síṣẹ́ oníṣẹ́ kọ́mọdé bá mọ̀ọ́sẹ̀ ló ayé kí ọ̀sẹ̀ pápá bá mọ̀ọ́sẹ̀ ló ayé kí ọ̀sẹ̀ jọ̀ọ́ Sídíkàtù mi ò múrúkọ ọmọ mi ẹ̀ tí mo fẹ́ kó ṣe yìí yẹ kó máa jásọ yẹ kó yasọ mọ́ rẹ̀ lọ́rùn lúgbòhùn àjàgbòhùn bẹ́ẹ̀ ni kó rí o Sídíò bó ṣe ń lọ yẹ òní dé bókẹ́tẹ́ bá yọ níwò rẹ̀ amórílégbó àsákù nítọgbá àrìnsọ́nù nítọkùn inú ọmọ náà gidi kì í dùn ó dìgbò ṣe nọ́mbà 1 ya wèrè. ènìyàn Ọlọ́run ni lóòótọ́ mo rí lára yín mo dẹ̀ rí lára ìyàwó yín. Hajiya alhamdulilayi. sáré nígbà mìíràn Ọlọ́run máa ń tẹ́lẹ̀ ẹ́dẹ̀yẹ̀ níbi gbogbo èmi ò mọ̀ pé ìní ilé yìí máa bọ́ sí lọ́wọ́ àríyọ̀ oṣù tí kówó wá mi ò gbá arákọ̀ṣẹ́ kówó wá mi ò gá ibú bàbá Sámúsì ní ọlọ́pàá ní Ṣàgámù ó torí ilé yìí wá mo ní mi ò gbé fún ilé yẹn rèé o ṣe é ti rí rúmà lè bá lọ ní. rúmà àǹfààlò. ẹbí ẹrí ó tóbi sẹ́yìn ni. alhamdulilayi ṣùgbọ́n babalẹ̀ lòdù. yàrá ilé òkèrè méjèèjì. àwọn tó bá mi kọ́ ilé yìí ìwọ̀n tẹ́ rí àwọn tó ń ṣe títì tájọ wà ń rí luwé ni àwọn bágà tẹ̀sí títì yẹn gbogbo nǹkan wọn máa ń yàtọ̀ tọ́wọ́ ẹgbẹ́ ráàyè wọlé ni kísìnì tó wà nínú ó tóbi ju yàrá àkọ́kọ́ lọ. èmi sọ pé mi ò bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣé o tó wọ́n jẹ́ pé mi lẹ́yìn ni kísìnì yẹn gé sí méjì á jẹ́ yàrá mẹ́ta kísìnì kan ilé ìtọ̀ kan àti ilé ìgbọ̀nsẹ̀ kan. gbogbo ẹ̀ ó tóbi tinú. kísìnì rẹ̀ nínú ó ju yàrá kan lọ. alhamdulilayi. ilé ìwẹ̀ gbogbo ẹ̀ ló wà. ẹ jẹ́ a kékeré ní kọ́. alhamdulilayi. mi ò ń jojú mẹ́ran ẹwẹ̀lẹ̀. yẹ́wà lélẹ̀. jẹnẹrétò. ẹni tó kó kúrò níbi torí ìdùnnú ló fi kó kúrò. ó wàá ní ẹni yòówù ìsáwúsá ìṣe Yorùbá ìṣe Ìgbò tó bá fẹ́ gbé bí lẹ́yìn òun gbogbo jẹnẹrétọ̀ yẹn kó wá lọ. Hajiya an ba mu jamureto ko fún wa ní jamureto. bàbá lórí nǹkan tí ọkọ̀ ṣe fún ẹ àdúrà ló bá ṣe fún ẹ torí wọ́n ní ẹni tí a ṣe lórí tí odò kọ́ yìí mo ṣe ọlọ́ṣà kọ́ ni lẹ́rù yìí.
irọ́ rẹ̀ pa burúkú wò ni ẹni tá a ṣe lóore tí yóò dúpẹ́ bí ọlọ́sàá fi stáì kóni lẹ́rù lọ ló ti máa mi wú nìyẹn. ti wọ màá wá ṣe àdúrà pàtàkì fún ẹ lágbọ́rọ̀ lọ ní ọdún yìí wàá ra mọ́tò àyẹ̀kẹ́rẹ́ inṣàlá wàá tún kọ́lé aláriwo lágbọ́rọ̀ lẹ́wọ̀n. jẹ́ ká máa lọ ẹ máa lọ bí èmi náà lọ ṣọ́ọ̀ṣì. bàbá ìjẹsà inṣàlá mọ́tò kékeré ò ní kọ́ ayé. ẹ jẹ́ ká lọ ayé àlọ́ mọ̀ jẹ́. ó ti ṣe o bàbá ti ṣe o ó ti ṣe o bàbá ti ṣe o orúkọ ń jà mí láyà bàbá wọn wá fi dìwò yí ọjọ́ mẹ́rin òní màá ti páàkì gọ́ọ̀fù mi báyìí irọ́ mi ò ní pè síbẹ̀ yẹn àmọ́ ẹni tó bàbá tó nílẹ̀ yìí bó ló lè fún mi ní kékeré kí n ara kọ́ náà mo fẹ́ lò bẹ́ẹ̀ lórí òjò bóyá kí n mú láti bí ẹni mo nílé mi ní ilé. Fọlọ́run bá lè tẹ̀rí ọ̀tá mi bá mo láwọn àkàn kí mọ̀ mi dá lọ èsì mo ẹ̀sẹ̀ máa dá mo ti mi dá mo bá fẹ́ báláǹsì gọ́ọ̀fù mi báyìí mo mi la gbé straight ni Olódùmarè mo dúpẹ́ Olódùmarè mo dúpẹ́ káwọn bá ṣe ní lóru gẹ́ndìdì 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 ẹnu ẹjọ ẹ wá ìyá màmá ẹ wá ẹ súnmọ́ mi ẹ tiẹ̀ ti ń wọ́ ìdáṣẹ́ wò wá dá o ẹ pẹ̀lẹ́ màmá ẹ jọ ìgbà wo ni ẹ máa jáde kúrò ní ilé náà ni. kò ní ìgbà nítorí pé màá lo owó mi tán ní inú ilé yìí màá tún wá farabalẹ̀ wálé tó da àjà ni mo dẹ̀ ń wálé sí kí n tó ṣẹ̀ṣẹ̀ wá kó lọ síbẹ̀. ẹ jọ̀ọ́ màmá sí èrè kì í ṣe pé tí yín di ojú yín ò dẹ̀ fọ́ gbogbo tí mò ń ṣe yìí kì í ṣe pé mo mọ̀ ń ṣe kì í ṣe pé bóyá orí mi ò pé iṣẹ́ tàbí pé tẹ́láǹtì kẹ́rẹ́ wá tàbí ní bá tàbí fún mi ẹ kọ́ kú lẹ́nu ẹ kọ́ kú bàbá burú bàbá òpònú. ìyá sí èrè kí ni ìyá sí èrè bàbá ọ̀rọ̀ sì rèé omi ò tí ì bínú o ẹ jẹ́ kó wá wo lọ́jọ́ Thursday tó ń bọ̀ ẹ kó kúrò ní Wednesday kì í ṣe pé mi ò ní fún yín lówó yín bọ̀ tí n bá yanjú gbogbo nǹkan tán January tó ń bọ̀ máa fún yín. Ọlọ́run kò jọ ṣé Fáṣọlá ló sọ wípé tẹ bá fẹ́ léèyàn jáde nínú ilé kẹ máa gbowó lọ́wọ́ ẹ̀. ìyẹn ò kàn yín. ó kò ní ọwọ́ mi ló ti gbowó. èyí sí èrè ò ń gbọ́ mi lẹ́nu o ti pẹ́ jù nínú ilé yìí o ti pẹ́ jù aṣẹ́wó náà ló ń ṣe kò sí kankan tó o gbójú lé ọmọ tó lọ bí fún ìyíbò náà kí ni gbogbo ìràkàtì ẹ kí ni gbèsè mi ò mọ kí ni ilẹ̀ ló rà ní àbọ̀ kọ́lé ìgbà tí mo bẹ̀ ṣe kó máa ń bí àṣekó mọ tán ni mo tó wà fún ọkọ náà kọ́ lọ mọ bóyá rẹ jí ọmọ ní. bàbá ẹnu yìí ló máa pa yín ẹnu yìí ló máa pa yín bẹ́ẹ̀ kò sẹ́yìn náà ṣí èrè ẹ̀yin náà ṣe mí bímọ àlè nínú lẹ́yìn mi bímọ bí o ṣebí ò tójú rí gbóyún ṣebí ò tójú rí gbóyún ọ̀rọ̀ yún nù mí mọ́lá ọ̀rọ̀ yún bàbá òṣèré ní wíkúwí yìí ẹ wá lé wa jáde àjọ máa lo ilé ìgbóni bẹ́ẹ̀ ni nítorí àní lọ nínú ilé yìí bẹ́ẹ̀ ni. mo mọ̀ pé ò ní lọ olórí burúkú ò fẹ́ràn olóríire ìgbín ò fẹ́ràn yọ mo mọ̀ pé ẹ̀ ní lọ àgbàdo àbí gẹmúgẹmù gún yín lójú mo ti ṣàlàyé fún un náà tẹ́lẹ̀ mo ti kọrúkọ àwọn tó máa wọ́ pẹ̀lú ẹ̀ èmi kò sí problem ó ti dá bẹ́ẹ̀ ẹ bá wọ rí ẹ jẹ́ kí wọ́n wọ̀ ẹ jẹ́ kí wọ́n wọ̀ yìí mi ò lè kú èmi ni mo bá jẹ̀bi èmi ò tiẹ̀ lè kú. ètò tó yín wà mọ́ṣú àtẹ̀ntì ọ̀tọ̀ yín ibẹ̀ ló wà lẹ́yìn náà bá jọ kò sí èèwọ̀ nínú ẹ̀ èèyàn kò lè lẹ́yìn nínú lẹ́yìn àjọ máa lò gbọ́ nítorí ìgbà tẹ́ ń gbowó ìlàkàyè yóò sọ fún yín wípé owó tẹ̀ ń gbà owó tẹ́lẹ̀ ń gbà ẹ̀yin rí jìbìtì ẹ̀yin ọ̀lẹ bàbá ọ̀lẹ ṣàkútù wọ́wọ́ ṣàkú bàbá ṣàkútù wọ́wọ́ ọ̀lẹ. ṣé ẹ ti délẹ̀. èmi lèmi lóyún òṣì. mo mọ̀ pé àbí bẹ́ẹ̀ kọ́. ní sùúrù gbàjọ fún ẹ ní òlọ́ọ̀bì kan ní òlọ́ọ̀bì kankan lẹ́nìí wọ́n lè wọ́n rìn kiri bí ìbò náà. èmi bá gbé bọ́ọ̀dì rẹ̀ máa tẹ̀ pàtì lọ́nà bẹ́ẹ̀ mo sọ fún yín. o mọ ẹ̀ka wọ́n ní màá fi yín ṣe náà wá. èmi ni mo kọ́ èyí lẹ́yìn òrí oyún nínú ìṣẹ́. o lóyún ní oyún wà lọ́tà. ṣe máa wù ní. sọ fún mi sọ ni. má ta ilé. ẹni wẹ̀rẹ̀ ẹni wẹ̀rẹ̀ ẹni lọ́mọ bàbá ọmọ yán mi ni mi. tẹ́lẹ̀ sí. wọ́n ní kí n má lu ẹ̀sẹ̀ fún ẹ. ìfanikẹ́mi ro àìṣẹ́ sí alágbádá. bẹ́ẹ̀ mo sọ. má lu mi.
ẹ ti dá ó ti sẹ nìyẹn ó ti sẹ fa ó ti dá máa lù sórí tán torí o ò lè lù mí lù lọ́la sọ o ti jẹ gbogbo tó o fẹ́ lù mí sọ ti. olórí burúkú ẹ̀ gbà. ìfani kì í máa kí a. ẹsẹ̀ tó máa kó lè fẹ́ yàn kàn. aburú ló ti gbá mi ẹ ṣé o màmá ẹ sí èrè jẹ ti gbá mi láì tí ì jẹun ó dáa. ìsàlẹ̀ ọ̀rọ̀ náà lẹ́bi àti lówó yìí sí àmọ́ máa jẹ́wọ́ fún ẹ. No condition is permanent. No condition is permanent. No condition is permanent. No condition is permanent. Ẹ wo bàbá Ìjẹ̀ṣà tó di bàbá condition. Àìgbà kádàrá bàbá condition. Ǹjẹ́ kò ní gbà gbàkódóró? Ǹjẹ́ kò ní gbà gbàkódóró? Mo ní àìgbà kádàrá bàbá Ìjẹ̀ṣà o. Ǹjẹ́ kò ní gbà gbàkódóró? Ṣé kí ló jọ lójú ẹ̀? Mo fọ́jú ni. Olórí burúkú gbogbo yìí tẹ́ ní jẹ́ ìfẹ́ dàbí láàmú. Ẹ dúró. Kí lẹ̀ ń ṣe tẹ́ gbé omi sórí tẹ́ tún gun àkàbà pẹ̀lú ẹ̀? O fẹ́ gbọ́? Mo fẹ́ lọ já gbogbo páànù ilé mi tí mo kàn ní 76 mo dẹ̀ fẹ́ da omi sí gbogbo yàrá yín torí pé ẹ fẹ́ jáde bẹ́ẹ̀ ni. So ẹ fẹ́ fi tipátipá lé wa síta bí? Kódà ti kùmọ̀ láàjẹ́. Ẹ̀yin try láti já páànù ilé ìkẹ́ da omi lé wa lórí. Dádì ẹ ló kọ ni. Mo mọ̀ pé dádì mi kọ́ ló kọ ṣùgbọ́n ẹ̀yin ò mọ̀ ẹ̀yin ti gbàgbé ni pé ìjọba ti ṣe òfin tó dẹ̀ ṣe sílẹ̀ ni wípé landlord kankan ò ní right any right whatsoever láti force tenant out of his house. Orí ẹ burú mo mọ̀ pé olófin yẹn mo sì ẹ́ gbà ní. Bí bóyá mo ní right láti enforce wọn first kile àbí mi ò ní right láti enforce wọn first kile màá sọ fún yín pé mi ni mo kọ́ ilé torí òun sọ̀rọ̀ lọ́ọ̀yà ó sojú bí akéde ọ̀pọ̀lọ́ òun sọ̀rọ̀ sí mi nsìn ṣé ìgbà tí wọ́n máa gba ní bí ṣe bó ń hu bí egbére ni ṣé òun mú lọ́ọ̀yà wá òun wá ní fásilẹ̀ wò ókè. No ẹ̀ka pistol nìyẹn kò kàn mí gbogbo ètò ẹ̀ ń sọ yẹn pistol ẹ̀ka. ìbọn. Bẹ́ẹ̀ ni pistol ẹ̀ka èmi lẹ́ ń sọ fún èmi lẹ́ ń pìtàn fún àyè. èmi ń kà mọ́. èmi ò tiẹ̀ ràn yín mẹ́wàá èmi á ti advice yín ẹ̀yọ́. ibo ṣe bí wọn ò kọ́ lórí ní ìlú nílé yìí. bàbá ẹ ní sùúrù wọn ẹ ní chance ẹ̀yọ́ ẹ mọ advice wọn wá fún yín ẹ̀yin ẹ̀yọ́ bóyá tẹ bá lọ fi ẹ̀wọ̀n ọjọ́ bíi àbí bí ọdún mélòó kan tẹ bá fi bẹ̀ tẹ bá fi ṣe second hole ara yín á balẹ̀ ojú yín á wá là. mo ti rí Fáṣọlá fún ara mi mo ti ṣàlàyé fún un bẹ́ẹ̀ ni kí n lé anybody. mo tiẹ̀ ṣàánú yìí ní ọdún mo ro tọ́lọ́ ọmọ ìbá yí ẹ̀yìn dànù fún òbí tẹ̀wá yìí ẹ̀yìn kọ́ọ̀lì mi. wojú bí ẹ̀gúsí mítìnì àwọn èèyàn máa sọ̀rọ̀ gbà sílé ìjọ yẹ kéèyàn tún máa dín fáká tó gba tẹ́nàntì kò yẹ kó pa yóò ti dénú lẹ́yìn ọkùnrin òwò bẹ̀rí bí ẹ̀sẹ̀ ń wòye akẹ́kọ̀ọ́ sòkòtò mọ́dí kankan gbogbo ara ẹ̀ lé bí igi àmọ́ tá a bá ní ká wo ohun tọ́mọbìnrin sọ náà kò mà ní dáa tó lọ fi irú èjì iṣẹ́ wọn ok advice náà ni sísí iléèwé ìjọba mi gbé omi sílẹ̀ kò ní í dáhùn. Kí ìwọ gan kí o ṣe ṣe ohun omi sọ̀rọ̀ rẹ̀ o yàrá kan nínú rẹ̀ ilé ìwẹ̀ ìyẹn ni ilé ìwẹ̀ bàtúrùmù yàrá kejì nínú rẹ̀ tọ́ílẹ̀tì ṣáláńgá òní ọ̀sọ̀dì rúmànì palọ̀ tòlẹ́ẹ̀tì kí omi sọ ó fún. ẹ jẹ́ ń pariwo èkó kò ní bàjẹ́ èkó kò ní bàjẹ́ wàláhì ó máa bá gbogbo èdè. akọkàn èkó nínú ọ̀rọ̀ àmì wí bẹ́ẹ̀. èkó lẹ ti ń lu bìjìtì. Sókótó kò sí bìjìtì kò sí fọwọ́ náà. ìrọ̀lẹ́ ipa acb ṣe sí. sórí ọkọ ẹ olórí burúkú dé lọ́gbọ́dọ̀ ọlọ́run ọkọ ẹ òkè ìṣòro ẹ
o ma di kwatesi un mo je pa zan kashe shi hajiya saboda Allah hajiya 272,000 naira ìwọ gan kébà ìwé olè níwọ náà ọsàn adúrú ó ní fún èèyàn torí èlò torí kí omi rà. orí ọmú lọ́wọ́ kò ṣe ń pàtó owó dẹ̀ ní ẹ̀rẹ̀kẹ́ ẹ̀yìn rere ó máa kọ́ ni túwẹ̀ ló pé ó máa kú máa kó Dangote. ń fọ ara rẹ̀ fà ní. wàláhì mọ́tò kékeré ò ní kwa yes tírélà ló máa yanjú ẹ̀ ní express inshallah kwájà saboda Allah. àǹtí Sídí yóò wà. ó tún ojú mi rí bẹ́ẹ̀. àwẹ̀ bàbá àjẹ́ ní ṣe lọ́la gba owó ní ńlá lọ́yìn ara bẹ́ẹ̀ fún yàrá tọ́ílẹ̀tì àti bàtírùmù ríà òun ló sọ di yàrá méjì kó pè ní rúmánì palọ̀ ó ní ńlá lọ́gbà lọ́rin o. ṣẹ́rí landlord tiwa papa landlord wa bó ṣe máa ṣe nìyẹn. àbúzù bí láì. àǹtí Sídí ṣe ló tó mi dákọ̀rọ̀. ẹ wo màmá ẹ jẹ́ kí n sọ̀rọ̀ náà ẹ jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fáwọn pípò yìí ẹ wo ẹ má fọkàn sí pé rí lé o ṣẹ́rí lè tó fi hàn yín yẹn toilet àti bedroom wa nìyẹn ṣẹ́rí lórí bedroom àti toilet yẹn ẹ̀yin lẹ́ni karùn-ún tó máa gbowó lọ́wọ́ ẹ̀. lójú rẹ̀. ẹ wo ṣẹ́rí papa landlord wa wọn ò responsible rárá at all bó ṣe máa ṣe nìyẹn ṣẹ́rí ẹ̀ lè rówó yín gbà but the only thing tí mo lè ní pé kẹ́ ṣe ni pé tí ẹ bá ti rí ẹgbẹ́ yàwó wọn kẹ́ máa gbé wọn lọ ẹ fi yàwó wọn bí wọn. àǹtí Sídí ìwọ náà fi ọmọ ṣẹ́gun ó ti ẹ̀fẹ́ fẹ́ yàwó yìí ẹ̀rìn tẹ́lẹ̀ mo jẹ́. kó fi ọ. yes. mo mọ̀ gbọ́ kó fún wa. gaskiya ne. wàláhì wọ́n ní ẹni tó bá bímọ èèrà ẹni tó bá bímọ èèrà ló ń kọ́ o ẹni tó bá bímọ èèrà ló ń kọ́ olùmí ní bìjìtì wàláhì ẹ̀kọ́ níbàjẹ́ pẹ́lẹ́lẹ́ ó má bẹ́ gbogbo ẹ̀jẹ̀ mo jẹ́ wàláhì dálẹ̀ mo jẹ́. ó jàre. mo fẹ́ ra káàdì. ìsì káàdì. báàgì pé ọ̀tá nǹkan. ìdí náà ti tán. ó ṣe káàbọ̀. ṣáyé náà rí bẹ́ẹ̀ ò lóhùn gbogbo ọjà ti tán lórí igbá ọlọ́run mọ̀mọ̀ jẹ́ kọ́ nìyàn kéèyàn gbó lórí burúkú tó pọ̀ bẹ́ẹ̀ o ọlọ́run mọ̀ jẹ́ mi ṣíkọ̀ yàn àṣìyàn rèé àṣìyàn ọmọ rèé wọ lọ́hùn gbogbo ọjà ti tán òun rèé kò sí ẹ̀sùn kankan níbẹ̀ ó ti jẹ gbárùn ìhun lórí burúkú akéṣìlérò ọlọ́mọ jẹ́ gbó lórí burúkú tó pọ̀ ó ga bàbá àjẹ́ ní ọkọ ọ̀ràn ní òòrè ọ̀ ìsọkọ gidi mọ́ tiẹ̀ ti tán. àwọn tí wọ́n bá mi jẹ́ àwọn tí wọ́n fọ́ mi jẹ àwọn tí wọ́n bá mi jẹ́ àwọn tí wọ́n fọ́ mi jẹ Olúwa ṣáà ti padà lẹ́yìn wọn omi ṣáà ti gbé wọn. omi la gbé ọ lọ. kúlùkù la gẹ̀ẹ́tì. sọ̀kànlá la gẹ̀ẹ́tì rẹ̀. ọlọ́dẹ la gẹ̀ẹ́tì rẹ̀. díhun igbó. èmi igbó rere. olórí burúkú ni òrì. wọ́n ṣé orí bẹ́ẹ̀ ó ra yí rẹ̀ níta bẹ́ẹ̀ gbogbo ọjà inú gbá ti tán lé ọ lórí ẹ sì rírí arímọ́ ó lè mí pe ààrẹ lọ́kọ. ọmọdé akéèyàn ní pírọ́blẹ́mù láyé o bẹ́ẹ̀ yóò bá ní pírọ́blẹ́mù kò lè mẹ́ni tó láìkì òun àṣẹ ìyàwó burúkú ni mo gẹ́ẹ̀tì èmi ò mọ àdẹ̀gbọ́tàn ẹ sórí bó ṣe wà yìí gbogbo ará àdúgbò ni mo máa ṣàlàyé ọ̀rọ̀ ẹ fún bó ṣe ń dọ́kọ tó ń ṣòfófó tó ń jalè tó tún ṣoògùn o dẹ̀ tún máa sọ ọmọ gbogbo nǹkan yẹn ni mo mọ̀ máa ṣàlàyé fún wọn tí wọn kì í bá sọ lórí gbogbo kò sí tó mọ̀ láyé ju kó gbomi mọ́lẹ̀ lọ ọ̀hà gbomi lọ́sàn-án ọ̀hà gbomi lọ́rọ̀ ọ̀hà gbomi lálẹ́ mo dẹ̀ tún wá wo pé kí ẹ̀mí má lọ bọ́ torí ẹ̀mí náà fẹ́lẹ́ jẹ́ kí n máa fi bisikíìtì tó rà ní kiri bọ́támìtì kí n máa fi wọ́ọ̀mù ara mi kí mi lè máa sanra síbẹ̀ náà ò ń pariwo orí gbogbo kiri. kọ́nìyàn bá ti wà láyé kẹ́ẹ̀bá ti ní ìtìjú. ọdẹ bá ti ní ìtìjú láyé ọmọ àjàlè gbogbo òtàdé náà ni mo dè gbọ́ mọkàn mú mọ́ra ni
ìgbè ó ti rí yóò kú gẹ́gẹ́ báyìí kí ayé mi dára kí Olódùmarè ti fẹ́ foyin sáyé mi ni wàhálà ti bá ọ lórí ọ̀rọ̀ owó jíjẹ iná ni yèyé rẹ ló ti àbálẹ̀ sí kànga sí. olórí burúkú lọ yà adé kábọ̀ torí rẹ̀ ṣe ni mẹ́mọ̀ ibi o ṣe àrìn láyé rẹ̀ rèé. ẹ̀yin ọlọ́gbọ̀n ò lè balẹ̀ ọ̀rẹ́ yìí rẹ̀ bí àbíkú èṣù olórí burúkú olórí burúkú òní ni wàá kú dáyé òní ni wàá kú dáyé òní ni wàá kú dáyé. ìwọ ìlú rẹ̀ la gbọ́ ọ̀rọ̀ lónìí ọ̀rọ̀ lónìí. èyí ló gbọ́ kí kalẹ̀ èyí ló gbọ́ kí kalẹ̀ èmi ló gbọ́ wọlé kalẹ̀. No condition is permanent. ọlọ́pàá àti ọkọ̀ síbí ta ni ò ní jèrè tó bá àti ọkọ̀ síbí ṣé ìran ọba ẹni yẹn kọ́lé síbí ni. yẹlé gadi gadi mo fi ìdánilójú fẹ́ni tó pàṣẹ ọkọ̀ yìí síbí kò ní kúrò níbí lẹ́ni màá mọ̀ sọ pé mo jọ táyà yẹn ni àwọn olòṣì ibí ni mo máa wà màá wá rí ẹni yẹn màá bú táyà yẹn pa màá wá gún ẹni tó ní mọ́tò yìí pa bẹ́ẹ̀ ni. ẹ lọ bú tẹ̀pẹ́ lóhùn yìí ó máa ṣòro láti. irú èèyàn jákujàku wo lọ̀bẹ ni iná kí ló fẹ́ fọ̀bẹ ṣe láàrin èèyàn ṣé o mọ̀ pé ìwà kírímínà lélẹ̀ kó gbé ọ̀bẹ dání kó máa fi ọ̀bẹ káàkiri láàrin ibi táwọn èèyàn wà. kì í ṣe wàá kírímínà bọ̀dá dúdú yẹmí ẹ béèrè pé sáwọn ni mò ń ṣe ẹni ni mò ń hun tà èmi ni mo dẹ̀ nílé láńlọ́ọ̀dù ni mí èmi náà ni mo lówó jù ládùúgbò yìí bẹ́ẹ̀ mi ò ṣe nǹkan tí ò dáa. ìwọ ni láńlọ́ọ̀dù so ìyẹn ló fún ẹ ní àṣẹ láti máa gbọ́bẹ kiri ṣé o mọ iye tí ọ̀dà mọ́tò yìí tó ná mi ṣá auto base ó jẹ́ nàkó tó rà because tí ẹni yẹn tàbí gbogbo gàgà tó ṣe tó bá ha ọ̀dà kìíní yìí lásán mi rò pé ó kájú ẹ̀. ẹ jọ̀ọ́ bọ̀dọ̀ ọlọ́pàá o àti àǹtí bẹbẹ yóò yò ẹ má sọ̀rọ̀ sí mi bí eléyìí o ìsọ̀rọ̀ ní gbèsè ìsúnkùnsí ní gbètè gangan kásúfẹ́ kásúnkùnsí méjèèjì ò ní ṣe háàdì papọ̀ ẹ tó wáyé pàwọn náà fẹ́ bú mi mo fún wọn ní jáìsì ṣùgbọ́n ẹ̀yin yóò àìsí fíyà ọ́fíìsà ẹ má sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ yẹn o mo sọ ọlọ́pàá ni wọ́n lé mi ń bẹ̀ yẹn o kò ní ìsí mi o. Darling. Yes, my dear. Ṣé nǹkan tí mo sọ fún ẹ yẹn nípa bíbá yìí you just have to change my house I don't like it I mean ṣé nǹkan tí mo go through báyìí I mean ṣé nǹkan tí mo go through lélẹ́yìí o bó ṣe máa embarrass me all the time ni you know ó láti change bíbá yìí fún mi bó ṣe máa ń ṣe lélẹ́yìí táwọn èèyàn bá ti wá mi wá bó ṣe máa ṣe lélẹ́yìí tó máa sọ̀rọ̀ tó máa ṣe oríṣiríṣi nǹkan you know. so ìwọ àbí ẹ ó dáa bí mo ṣe fojú ara mi rí ń sẹ́yìn. ọlọ́pàá dẹ̀ ni ẹ my dear ọlọ́pàá ni ẹ mo lè fẹ́ kó o wà bí ọlọ́pàá mo fẹ́ kó o ṣe bí ọlọ́pàá mo fẹ́ kí bàbá yìí mọ̀ pé mo ní èèyàn lẹ́yìn because bàbá yìí máa ń fi ojú ọlá mi gbolẹ̀ and I don't like it. má ò rí sórí látẹ̀yìn lọ gbogbo pálapàla ẹ̀ ń láti stop ọ̀tọ̀ ni kó máa sọ fún mi pé ojú ẹ̀ ń rí oríṣiríṣi ọ̀tọ̀ ni kí wọ́n á fojú ara mi rí lẹ́yìn tí mo ti rí ọjọ́ tí ojú bá rí bi òun ni bí ń wọlé. my dear ṣé o kémi fẹ́ sọ fún ẹni ṣé o kí bàbá yìí ti fẹ́ wá rape mi rí nínú ilé. irọ́ ni o irọ́ ni mi ò ra gangan kí ni mo yẹ kí lórí mo rà fún yín. ṣé mo kí bàbá yìí ti make attempt láti rape mi rí tó fẹ́ rape mi. o fẹ́ rape sweetheart mi. irọ́ ni mi ò ra nǹkan kan fún máa ń purọ́ lóòótọ́ ìgbà tó ṣe birthday níbí gbogbo àwọn èèyàn ni wọ́n ra nǹkan fún èmi ò dẹ̀ ra fún èyí tí mo rà mo jù sí kànga ni torí inú mi lè mi kò sí èèyàn dáadáa tí wọ́n bí mi ò ra nǹkan kan fún ẹ má parọ́ mọ́ mi. mi lè rìn gà ọ́ bá mi mi lè rìn gà ọ́ bá mi mi lè rìn gà ọ́ bá mi lóru mi lè rìn gà ọ́. ṣé o mọ̀ pé ẹ̀ṣẹ̀ kan ń pọ̀ sí ni ṣá number 1 o attempt láti rape ìyàwó police officer. ẹlẹ́ẹ̀kejì gbogbo environment ẹ bó ṣe dẹ̀tí o kì í ṣe environmental sanitation o ní láti máa sáré sá. ẹlẹ́ẹ̀kẹta government property tí government fún mi o tún fẹ́ bàjẹ́. ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀wẹ̀
o gbójúgbóyà mò ń bá ẹ sọ̀rọ̀ èmi superior and respected police officer mò ń bá ẹ sọ̀rọ̀ o tún argue pẹ̀lú mi ìwọ màá dì pẹ̀lú ẹ kò dẹ̀ sẹ́ni tó lè sọ. ẹ ò lè dì mọ́ mi ẹ dì mọ́ mi báwo ẹ bá dẹ̀ máa dì yín dànù ni. ṣé o mọ̀ ní tí màá fi dì pẹ̀lú ẹ gan ìwọ tó yẹ pé you are a bloody civilian. My dear, má dín pẹ̀lú wọn. Mo pé nínú bọ́ọ̀kọ̀ wá mi bí excellency. Mo mọ tí màá ṣe fún ẹ torí pé kí ni àwọn ìjọba tó dáa tó rẹ́dì láti ṣiṣẹ́ irú yìí lẹ́ẹ̀kì ń jẹ́ kí iṣẹ́ wọn kó kẹsẹ̀ járí. Ó dẹ̀ tí gbogbo environment tó tún ṣe kínní. ààrẹ mọ́ mi èmi ni mo kọ́ ilé yìí since is 25 rooms ni mo ní bọ́sì kọ́tà lẹ́yìn o mo sọ fún yín àmì lánàá ládùúgbò ẹ ò lè báyé mi jẹ ẹ ò lè rọ́ọ̀bù mi no comment Ìṣọ̀lá Adé kò ní mí nì. bí kún ló loko ni bí pàǹtẹ́ ni má wọrí. ẹ̀yin náà máa sùn yín nígbà ògbádùn ògún ọgbọ́n ifá ọgbà o ẹ̀yin àwọn ayé rẹ̀ tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ ẹ̀yin kẹ́ẹ̀ka tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ yẹn ká. mo ń bọ̀ èmi náà ń bọ̀. ó ti jẹ́ kí máa yí sá lọ náà. má bí ó ti tó ó ti dọ́gbọ́n sá lọ ìwé ló mọ̀ pé àǹkà lè bó ti ti máa lọ sí iṣẹ́ tó wà lóye rẹ̀. I love you yet ti máa lọ ṣe ti bọ́. I love you darling. Girlfriend, police officer, ìdánlọ, baba condition, bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́. Girlfriend, police officer, ìdánlọ, baba condition, bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́. Mo ṣàṣe kó fún mi jọ èmi náà kó fún ọ mo dá lóhùn but ṣé wàá rí nǹkan tó wá yà mí lẹ́nu wípé bí mo ṣe ń lọ ọjọ́ yẹn mo kò déédéé rí wo lọ́wọ́ ẹ̀ ni bó ṣe bẹ̀rẹ̀ sí ní fi wo ṣépè nìyẹn ó ṣépè oríṣiríṣi gan o àyà mi já ẹ̀rù bà mí. kí la gbé kí lẹ̀ jù kí ló tún mú pè wá nínú gbogbo ilé. mò ń sọ̀rọ̀ mò ń bọ̀rọ̀ bọ̀ ológun mo ṣàṣàrí lọ mo sọ̀rọ̀ pásítọ̀ ìgbà tí mo wá débẹ̀ wọ́n á ṣe prayer fún mi wọ́n sọ pé kò sí nǹkan kan tó máa ṣe pé ó kàn àdìmọ́ ṣùgbọ́n bàbá yẹn wá sùn kankan jọ yẹn ó ní lẹ́yìn tọ̀dọ̀ mi prayer Chukwudi ló kàn. ìyá Chukwudi bẹ́ẹ̀ ló ń tún fẹ́ dì pẹ̀lú. ló ń tún fẹ́ dì pẹ̀lú mo fẹ́ ká kọ́ lọ́gbọ́n mo fẹ́ ká tíjẹ̀ torí bí gbogbo àwọn landlords bó ṣe máa ń hùwà burúkú fún àwọn tenant wọn nìyẹn tó bá ti di pé wọ́n fẹ́ gbowó lé tàbí wọ́n broke mo fẹ́ kí àwọn èèyàn kan fi ti bàbá yẹn kọ́gbọ́n my dear mo fẹ́ ká deal pẹ̀lú báyìí. tó bá jẹ́ bẹ́ẹ̀ ni sórí mo ti di point kan mú nú ọ̀rọ̀ yẹn sìn mò ń fẹ̀mí báyẹn lọ bó ṣe ń sọ̀rọ̀ yẹn lọ sórí tìyá Chukwudi tó sọ tó mẹ́nu lé yẹn òun gan-an la máa fi mú dẹ́kun gbogbo ìwà pálapàla tó ń wù yẹn ìwọ fi yẹn lẹ̀. Sidi baby. mo ti ní kó mọ̀ máa pè mí ní ordinary Sidi pé a pè mí ní Sidi cat fowó ṣeré. Sidi cat fowó wẹwọ fowó ṣeré. That's my darling. Thank you. Sidi ó dùn. Ó ṣe jàre darling. Cat ó dùn. Ó ṣe jàre darling. Baba condition, Baba condition, Baba condition, Baba Ìjẹ̀ṣà. Baba condition, Baba condition, Baba condition, Baba Ìjẹ̀ṣà. No condition is permanent. No condition is permanent. No condition is permanent. No condition is permanent. Ẹ wo Baba Ìjẹ̀ṣà tó di Baba condition. Àìgbà kádàrá Baba condition. Ǹjẹ́ kò ní gbà kódóró? Ǹjẹ́ kò ní gbà kódóró? Mo ní àìgbà kádàrá Baba Ìjẹ̀ṣà o. Ǹjẹ́ kò ní gbà kódóró?
ǹjẹ́ kò ní gbà gbàkọ́dọ̀rọ̀. Baliwere pe were warrants were.